Ẹ káàárọ̀ o ní gbogbo ilé, a kú ojúmọ́, a kú ọjọ́ ìsinmi. Òní lọ́jọ́ Olúwa, ọjọ́ ìsinmi, ọjọ́ kẹjọ nínú oṣù kẹfà ọdún tàwánú rẹ̀ yìí. Àsìkò rèé fún wa láti jọ́sìn sí Olúwa, láti mọ rírì Ọlọ́run, láti mọ títóbi rẹ̀, láti wárìrì níwájú rẹ̀, láti fi ìmoore ọkàn wa hàn sí Ọlọ́run. Àsìkò rèé fún wa láti rántí ọjọ́ Olúwa, láti ṣe kíni, láti yà á sí mímọ́. Mo fẹ́ kí gbogbo wa níbi gbogbo tá a bá wà ká pe àwọn èèyàn wa tó wà nítòsí àti tó wà lọ́nà jíjìn pé ìsìn ọ̀wọ́ ti bẹ̀rẹ̀ o, ìsìn ọ̀wọ́ ti bẹ̀rẹ̀. Àwọn tó máa ń gbé ìsìn ọ̀wọ́ wá orí afẹ́fẹ́ wọ́n ti gbé ṣe wọn dé. Jesus lovers everywhere like community church wọ́n ti gbé ṣe wọn dé o. Àwọn olùfẹ́ Jésù Kristi káàkiri gbogbo àgbáyé láti gbé ṣe wa dé. Mo fẹ́ kí a fi ọpẹ́ wọlé gẹ́gẹ́ bí ìṣe wa tọkàntọkàn. Bẹ́ẹ̀ ni kì í sọ̀rọ̀ ìdárayá lélẹ́yìí, ọ̀rọ̀ ìjọsìn ni, ọ̀rọ̀ ìmoore ni. Fẹ́ ká fi ọpẹ́ wọlé sí Ọlọ́run, ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gidi gan fún orí ọ̀fẹ́ tó fún wa, fún àánú tó fún wa, àánú tá a rí gbà láti wà láyé, láti wà láàyè rere. Kò ní í ṣe gbogbo àwáwí, kò ní í ṣe gbogbo ẹ̀dùn ọkàn. Ohun tó ṣe kókó ni wípé ènìyàn tó bá ti ní ẹ̀mí, tí ó bá ti wà láyé, òun ló ní ìrètí o. Ẹni tí ò sí láyé mọ́ tó ti lọ, ìrìn àjò rẹ̀ ti parí. Bẹ́ẹ̀ ni ó ti bọ́ sí òpin, ó rí ìbẹ̀rẹ̀, ó ti rí òpin. Ṣùgbọ́n àwa ta ìkù láyé, tá wà láyé, tí Ọlọ́run fún lórí ọ̀fẹ́ ẹ̀mí, tá a mí sínú, tá a mí síta, àwa la ní ìrètí, àwa la fi ìrètí fún. Ìrètí wà fún gbogbo ọkàn tó yìí wà láyé, tó wà lára àwọn ènìyàn tó wà láàyè lónìí láti yin Olúwa. Nítorí náà òkú ò lè yin Olúwa o, àwọn tó wà ní sàárè ò lè yin Olúwa. Níbi gbogbo tó bá wà, mo fẹ́ kó fi ọkàn rẹ jọ́sìn sí Ọlọ́run, fẹ́ kó fi ọkàn rẹ yin Ọlọ́run, kó la ẹnu rẹ gbò, kó sọ fún Ọlọ́run wípé bàbá o ṣé, ọmọ o ṣé, ẹ̀mọ́ o ṣé. Mo dúpẹ́ orí àná, mo dúpẹ́ orí òní, mo sì dúpẹ́ orí ọ̀la. O ṣé lọ́pọ̀lọpọ̀, o ṣé lọ́pọ̀lọpọ̀. Ìwọ l'abiyamọ tòótọ́, o ṣé lọ́pọ̀lọpọ̀. Abiyamọ tòótọ́ ni ọ́, o ṣé lọ́pọ̀lọpọ̀. Ọlọ́run a gbé ọ̀gá, o ṣeun. A gbé ọ̀gá, a yìn ọ́, o ṣeun. A gbé ọ̀gá, a yìn ọ́, o ṣé lọ́pọ̀lọpọ̀. O ṣeun, o ṣeun, o ṣeun lọ́pọ̀lọpọ̀, o ṣeun. A yìn ọ́, a gbé ọ̀gá. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run níbikíbi tó bá wà, dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Dúpẹ́ lọ́wọ́ ẹ̀ níbikíbi tó bá wà, dúpẹ́ lọ́wọ́ ẹ̀. O ṣeun, o ṣeun, o ṣeun. Ọlọ́run a gbé ọ̀gá, a yìn ọ́, a yìn ọ́, a yìn ọ́, a gbé ọ̀gá. A yìn ọ́ lórí bàbá, a yìn ọ́ lórí màmá, a yìn ọ́ lórí ẹ̀gbọ́n, a yìn ọ́ lórí àbúrò, a yìn ọ́ lórí àwọn ọmọ, a yìn ọ́ lórí ìgbéyàwó wa. A yìn ọ́ Ọlọ́run, o ṣeun, o ṣeun. Lórí àwọn ẹ̀gbọ́n, lórí àwọn àbúrò, lórí àwọn òbí wa gbogbo. Nítòsí lọ́nà jíjìn, gbogbo àwọn èèyàn wa gbogbo ní gbogbo tá a tẹ̀ka dé, ní gbogbo tá a pẹ̀ka dé, ní gbogbo tí àwọn èèyàn wa wà. A gbé ọ̀gá, a yìn ọ́ lórí alábàágbé, alábàáṣiṣẹ́pọ̀, alábàájọ́sìpọ̀. A yìn ọ́, a gbé ọ̀gá, o ṣeun, o ṣeun, o ṣeun, o ṣeun. Ọlọ́run gba ọpẹ́ wa o, Ọlọ́run gba ẹ̀yìn wa o, Ọlọ́run gba ọpẹ́ wa o, Ọlọ́run gba ẹ̀yìn wa. Ọpẹ́ àti ìyìn wa jẹ́ kó ṣe ìtẹ́wọ́gbà lórúkọ Jésù Kristi Olúwa wa. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Ọlọ́run gbogbo àgbáyé lónìí la gbé ọ̀gá, a fi ọkàn ìmoore wa hàn. Aba búburúbú lábẹ́ ẹsẹ̀ rẹ láti yìn ọ́ wípé ìwọ ló tó yìn, ìwọ ló tó gbéga, ìwọ ló bá wa, ìwọ ló lọ́run wa. A fi gbogbo ọkàn wa láti fi ìmoore wa hàn fún ọ pé o tọ́jú wa, o ń pèsè fún wa, o bá ẹni wa pàdé. Ìwọ ló pa àlọ àti àbọ̀ wa mọ́. Ìwọ ló ń tọ́jú àwọn ẹbí wa, àwọn òbí wa, ẹ̀gbọ́n wa, àbúrò wa, aya wa, ọkọ wa, àwọn ọmọ wa. Níbi gbogbo tá a ti ń ṣiṣẹ́, tá a ń jẹ̀ sí, níbi gbogbo tá a ń rìn sí, àwọn oníbàárà wa, àwọn èèyàn tá a ń bá gbé, tá a ń bá ṣiṣẹ́, tá a ń bá dòwò pọ̀. Ìwọ náà ló ń ṣètọ́jú gbogbo wa, ò jẹ́ á kábàámọ̀. Ọlọ́run ò jẹ́ á sọnù, ò jẹ́ á sọnù, ò jẹ́ kí a rí ibi, ò jẹ́ á rí ọ̀fọ̀. Bó tilẹ̀ wù kó lè láyé, ò jẹ́ ó lè mọ́ wa. Lónìí a gbé ọ̀gá fún ohun gbogbo tó ṣe dáadáa fún wa. Lónìí a gbé ọ̀gá yìn ọ́. Lórúkọ Jésù gba ọpẹ́ wa, lórúkọ Jésù gba ẹ̀yìn wa. Ọpẹ́ àti ìyìn wa jẹ́ kó ṣe ìtẹ́wọ́gbà. Bàbá, níwọ̀nba àkókò tá a lò níwájú rẹ lónìí, bá wa sọ ọ̀rọ̀ ìjìnlẹ̀. Jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó yé wa, jẹ́ kí ọ̀rọ̀ rẹ jẹ́ kó ṣe wá ní rere, jẹ́ kó ṣe wá ní rere, jẹ́ kó ṣe wá láǹfààní, jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó yí wa padà. Bẹ́ẹ̀ ni kó pa á lára dà, kó pa wá níwàdà, kó mú wa dá sí, kó mú wa fìwà jọ ẹ́, ìwọ Ọlọ́run wa, ìwọ bàbá wa. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ó yá jẹ́ kí àmì ẹ̀ kó lárinrin níbi tẹ́ bá wà. Ní orúkọ Jésù Kristi Olúwa wa.
ọ̀rọ̀ Ọlọ́run tí a máa fi gbára wa ní ìyànjú lónìí ọjọ́ ìsinmi ọjọ́ kẹjọ oṣù táwa nù rẹ̀ yìí oṣù kẹfà. Òun ni ohun tí mo pè ní gbígbé ìgbésí ayé ènìyàn nípa ọ̀rọ̀ Ọlọ́run. Mo fẹ́ rán wa létí, mo sì fẹ́ tẹnu mọ́ ohun kókó yìí gẹ́gẹ́ bí ohun tó ṣe pàtàkì tó ṣe kókó nínú ìgbésí ayé wa àti ìbáṣepọ̀ wa pẹ̀lú Ọlọ́run. Bí a ṣe lè bá Ọlọ́run rìn ní ọ̀nà tó dánmọ́rán, bí a ṣe lè wà nínú ara kí a sì mọ̀ wípé lóòótọ́ àwa nínú ara ṣùgbọ́n ìgbésí ayé wa ò sí nípa ti ara. Nítorí pé ìwé mímọ́ sọ pé àwọn èèyàn nípa ti ara ò lè wu Ọlọ́run. Ìwọ tó bá gbà wípé nítorí pé ó jẹ́ ènìyàn ó gbọ́dọ̀ wà nípa ti ara, ó lè wu Ọlọ́run. Lóòótọ́ ó jẹ́ ènìyàn ṣùgbọ́n ó lè wà nípa ti ara, ó gbọ́dọ̀ wà nípa ti ẹ̀mí. Ó gbọ́dọ̀ fàyè gba ẹ̀mí mímọ́ láti darí rẹ, láti tọ́ ipa ọ̀nà rẹ, láti tọ́ ìṣiṣẹ́ rẹ. Ó gbọ́dọ̀ mọ ipò tí ọ̀rọ̀ Ọlọ́run, ipò tó wà nínú ayé rẹ, nínú ìgbésí ayé rẹ àti nínú gbogbo ìgbésẹ̀ rẹ láyé. Mo fẹ́ sọ nípa gbígbé ìgbésí ayé wa gẹ́gẹ́ bí ènìyàn nípa ọ̀rọ̀ Ọlọ́run. A máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí nínú ìwé Deuteronomy orí 8 ẹsẹ̀ 3 àkọ́kọ́. Ẹgbọ́n ohun tó wí. Ó ní gbogbo òfin tí mo pa láṣẹ fún ọ ní òní ni kí ẹ̀yin máa kíyèsí láti ṣe, kí ẹ̀yin kí ó lè yè, kí ẹ̀yin sì máa pọ̀ sí, kí ẹ̀yin sì wọnú rẹ̀ lọ láti gba ilẹ̀ náà tí Olúwa ti búra fún àwọn bàbá yín. Kí ìwọ kí ó sì rántí ọ̀nà gbogbo tí Olúwa Ọlọ́run rẹ ti mú ọ rìn ní aginjù láti ogójì ọdún yìí wá, láti rẹ̀ ọ́ sílẹ̀ àti láti dán ọ wò, láti mọ ohun tí ó wà ní àyà rẹ. Bí ìwọ ó pa òfin rẹ̀ mọ́, bí bẹ́ẹ̀ kọ́ Ọlọ́run mú Ísírẹ́lì gba àwọn ọ̀nà yẹn kọjá kí ó bá rẹ̀ wọ́n sílẹ̀, kó mú wọn kí wọ́n wà ní ìrẹ̀lẹ̀, kí ó bá dán wọn wò lóòótọ́, láti mọ ohun tó wà lọ́kàn àyà wọn, láti mọ ohun tó wà lọ́kàn wọn. Ó mọ ohun tó wà lọ́kàn wọn ṣùgbọ́n ó fẹ́ jẹ́ kó jáde sí wọn káwọn náà mọ̀ wípé lóòótọ́ bí ó bá kẹ̀yìn sí òfin Ọlọ́run, ìwọ náà mọ̀ pé lóòótọ́ ló kẹ̀yìn sí òfin Ọlọ́run. Kì í ṣe wípé wọ́n á fi ẹ̀sùn kàn tí ìwọ gan fún ara rẹ̀ ò ní mọ̀ wípé o ṣe ohunkóhun tọ́lọ́run bá fi kàn wá gẹ́gẹ́ bí ẹ̀sùn, ìwọ gan á fi kàn ara rẹ̀, torí pé o ò ní lè sẹ́, o ò ní lè sọ pé irọ́ èmi kọ́ èṣù ni, irọ́ ọ̀tọ̀ ni tẹ́sù ṣe, ọ̀tọ̀ ni tíwọ náà ṣe. Ohun tó ń sọ níbí rèé pé bí wọ́n ó bá pa òfin rẹ̀ mọ́ àbí bẹ́ẹ̀ kọ́. Ẹgbọ́n ohun tí ẹsẹ̀ 3 sọ, ẹsẹ̀ 3 níbi tá à ń lọ. Ó sì rẹ̀ ọ́ sílẹ̀, ó sì fi ebi pa ọ́, ó sì fi mánà bọ́ ọ tí ìwọ kò mọ̀, bẹ́ẹ̀ ni àwọn bàbá rẹ kò mọ̀, kí ó lè mú ọ mọ̀ pé ènìyàn kò ti ipa oúnjẹ nìkan wà láàyè, bí kò ṣe nípa gbogbo ọ̀rọ̀ tí ó ti ẹnu Olúwa jáde ni ènìyàn wà láàyè. Bó tilẹ̀ jẹ́ wípé ó fún ọ lómi, ó fún ọ lóúnjẹ, àmọ́ ó ń tẹ̀ mọ́ wọn létí bí wọ́n ṣe ń rìn nínú aginjù fún 40 ọdún wípé ènìyàn ń tipasẹ̀ oúnjẹ wà láàyè o. Bó tilẹ̀ jẹ́ pé ó fún ọ lóúnjẹ áńgẹ́lì jẹ, oúnjẹ tí wọn ò mọ̀ rí, tí bàbá ńlá bàbá wọn ò mọ̀ rí, oúnjẹ tí ò sí fún ènìyàn, oúnjẹ tó wà fún àwọn áńgẹ́lì, oúnjẹ tó jẹ́ wípé bó bá ṣe rò ó lọ́kàn rẹ ló ṣe rí nínú rẹ, oúnjẹ tó jẹ́ pé bó bá ṣe ń jẹ ló ṣe ń dùn sí, oúnjẹ tó jẹ́ ó níwọ̀n tó lè jẹ, tó bá jẹ kọjá ìwọ̀n yẹn yóò di májèlé, torí òun ṣe áńgẹ́lì èèyàn ni ọ́. Oúnjẹ áńgẹ́lì nìkan ló lè jẹ́ láì níwọ̀n, ṣùgbọ́n èèyàn gbọ́dọ̀ jẹ́ pẹ̀lú àṣẹ, pẹ̀lú ìlànà, pẹ̀lú òfin. Bó bá jẹ́ kọjá èyí tán ni kò jẹ, yóò di májèlé, yóò ti imú rẹ jáde, yóò ti gbogbo ara rẹ jáde, yóò fẹ́ lè pa ọ́. Ó fún ọ ní oúnjẹ nípa ti ara, ṣùgbọ́n ó tẹ̀ mọ́ wọn létí wípé ènìyàn tó bá jẹ́ ènìyàn Ọlọ́run ó gbọ́dọ̀ wà nípa ti ẹ̀mí, kì í ṣe nípa ti ara. Ó ń tẹ̀ mọ́ wọn létí wípé ènìyàn kò wà láàyè nípa oúnjẹ ara nìkan, bí kò ṣe nípa gbogbo ọ̀rọ̀ tí ó ti ẹnu Olúwa jáde ni ènìyàn wà láàyè.
kókó ohun tá à ń sọ lónìí òun ni wípé ìgbésí ayé ènìyàn ó gbọ́dọ̀ wà nípa ọ̀rọ̀ Ọlọ́run. Ìwé ènìyàn tí ó mọ̀ wípé ibi tá a ṣètò rẹ̀ sí láti ìgbà táyé ti dáyé ni láti lè gbé iwájú Olúwa. Bó tilẹ̀ jẹ́ wípé gbogbo ala nígbà tí a bọ́ sínú ẹ̀ṣẹ̀, tá a ṣubú sínú ẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ bí ìran Ádámù, gbogbo wa la sọ orí ọ̀fẹ́ àti wà níwájú Olúwa nù lásánù. Alẹ́ Ádámù kúrò nínú ọgbà, gbogbo ìran ènìyàn lálẹ́ kúrò nínú ọgbà. Ohun tí Jésù ṣe wá nìyẹn, láti ṣe ìlàjà láàrin àwa àti Ọlọ́run tó jẹ́ bàbá fún wa, tó ṣe bàbá fún wa gẹ́gẹ́ bí ẹbí, tí ó lè bá wa ní ìbáṣepọ̀ tó dán mọ́rán, tí ó lè wá bá wa ṣeré, ká náà bá ṣeré, ká bá a sọ̀rọ̀, kó náà bá a sọ̀rọ̀, ká gbóhùn rẹ̀, kó náà gbóhùn wa. Ọlọ́run tó ń ṣe gbogbo èyí fún wa. Ṣùgbọ́n nígbà tí ẹ̀ṣẹ̀ ṣe ìyapa, Jésù wá láti wá kú fún ẹ̀ṣẹ̀ gbogbo ènìyàn, kí ó lè ṣe ìlàjà láàrin ìran ènìyàn àti Ọlọ́run. Wípé gbogbo àwọn ènìyàn tó bá fayé wọn fún Jésù, tó bá gba ohun tí Jésù ṣe gbọ́, pé wọn ò ní ìlàjà pẹ̀lú Ọlọ́run. Wọ́n á lè pe Ọlọ́run ní bàbá wọn, Ọlọ́run á lè dáhùn. Wọ́n á lè kẹ̀yìn sẹ́ṣẹ̀. Wọ́n á lè di òdodo Ọlọ́run nínú Kristi Jésù. Àwọn náà á lè ní ìbáṣepọ̀ tó dán mọ́rán pẹ̀lú Ọlọ́run. Ohun tí ó gbọ́dọ̀ yé wa lónìí gẹ́gẹ́ bí a ṣe ń sọ ọ̀rọ̀ yìí ni wípé ènìyàn nípa ti ara ò lè wo Ọlọ́run o. Ènìyàn nípa ti ara ò lè wo Ọlọ́run. Ìgbésí ayé wa nínú ara ó wà lọ́wọ́ oúnjẹ àti omi. Ṣùgbọ́n ìgbésí ayé wa nínú ẹ̀mí ó wà ní ìkáwọ́ ọ̀rọ̀ Ọlọ́run àti àkóso ẹ̀mí mímọ́, ẹ̀mí Ọlọ́run. Ẹni tó bá fẹ́ wà nínú ẹ̀mí, ẹni tó bá fẹ́ jẹ́ ọmọ Ọlọ́run ní tòótọ́, torí pé ọmọ Ọlọ́run ni ẹni tí a ti pasẹ̀ ẹ̀mí mímọ́ bí. Àwọn ni ó ń ṣe ọmọ Ọlọ́run. Ẹgbọ́n tí ìwé Róòmù orí kẹjọ sọ ní iye àwọn tí à ń ti pasẹ̀ ẹ̀mí mímọ́ darí, àwọn ní ṣe ọmọ Ọlọ́run. Tó bá pẹ́ nípasẹ̀ ẹ̀mí mímọ́ la fi bí ọ lóòótọ́, a gbọ́dọ̀ máa darí rẹ̀ nípasẹ̀ ẹ̀mí mímọ́. Ìdarí rẹ̀ gbọ́dọ̀ wá nítorí pé o lè ronú. Ìdarí rẹ̀ gbọ́dọ̀ wá nítorí pé o mọ̀ yàtọ̀ láàrin ọ̀kan àti èjì. Ìdarí rẹ̀ gbọ́dọ̀ wá nítorí pé o lè ṣe ìyàtọ̀ láàrin ohun tó ń bẹ láyìíká rẹ̀ àti ohun tó sì láyìíká rẹ̀. Ìdarí rẹ̀ gbọ́dọ̀ wá lápasẹ̀ ẹ̀mí mímọ́, tó wáyé pé lóòótọ́ láti pasẹ̀ ẹ̀mí bí ọ. Ìwọ tó bá fẹ́ jẹ́ ẹni ẹ̀mí, tó bá fẹ́ jẹ́ ọmọ Ọlọ́run ní tòótọ́, o gbọ́dọ̀ mọ ipò àti ìpele tí o gbọ́dọ̀ fi ọ̀rọ̀ Ọlọ́run sí. Nítorí pé ọ̀rọ̀ Ọlọ́run ni ẹ̀mí mọ́ ń lò láti darí wa o. Ẹ̀mí ò ní ohun mìíràn tó ń lò fún ayé wa, fún àyànmọ́ wa, fún ìrìn àjò wa láyé, ìrìn àjò ẹ̀mí wa padà sọ́dọ̀ Ọlọ́run ju ọ̀rọ̀ Ọlọ́run lọ. Gbogbo ohun tí ẹ̀mí fẹ́ lò fún wa láti fi gba ọkàn wa là, láti fi dá wa láre, láti fi bùsí fún wa, láti fi ìfẹ́ Ọlọ́run hàn wá, kò ju ọ̀rọ̀ Ọlọ́run lọ. A gbọ́dọ̀ mọ̀ wípé ọ̀rọ̀ Ọlọ́run ó ga ju ohunkóhun tó ń bẹnu ayé yìí lọ. Nínú ọ̀rọ̀ Ọlọ́run ni a ó ti fi ìfẹ́ Ọlọ́run hàn wá. Nínú ọ̀rọ̀ Ọlọ́run la ó ti mọ ohun tí Ọlọ́run fẹ́ ká ṣe àti ohun tí ò fẹ́ ká ṣe. Ọ̀rọ̀ Ọlọ́run gan pàápàá ló fi yé wa ohun tó ń jẹ́ ẹ̀ṣẹ̀, ohun tí ẹ̀ṣẹ̀ kì í ṣe. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ mọ ohun tó ń jẹ́ ẹ̀ṣẹ̀, kì í ṣe ohun tó ń ṣe nínú ara lẹ̀ṣẹ̀. Ohun tó ń ṣe lòdì sí ọ̀rọ̀ Ọlọ́run òun lẹ̀ṣẹ̀. Ohun tó ń ṣe lòdì sí ìlànà Ọlọ́run lẹ̀ṣẹ̀. Ohun tó ń ṣe lòdì sí òfin Ọlọ́run lẹ̀ṣẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run gangan lòfin Ọlọ́run. Ọ̀rọ̀ Ọlọ́run gangan ni ìfẹ́ Ọlọ́run. Ọ̀rọ̀ Ọlọ́run gangan ni ìlànà Ọlọ́run. Ẹni tó bá jẹ́ ọmọ Ọlọ́run, ohun tó ṣe kókó jù fún ọmọ Ọlọ́run ni ọ̀rọ̀ Ọlọ́run. Nítorí pé nípa ọ̀rọ̀ Ọlọ́run ni ẹ̀mí mímọ́ ni ó fi ìwà Ọlọ́run hàn wá. Nípa ọ̀rọ̀ Ọlọ́run ni ẹ̀mí ló fi ohun tí ó jẹ́ ìfẹ́ Ọlọ́run hàn wá, ohun tí ó fẹ́ tí Ọlọ́run fẹ́ ká ṣe, ibi tí ó fẹ́ ká rìn sí, ibi tí ò fẹ́ ká rìn sí. Nípa ọ̀rọ̀ Ọlọ́run ni ẹ̀mí yóò ṣe fi ètò Ọlọ́run hàn wá, ni ó ṣe fi àbá Ọlọ́run hàn wá. Ọmọ Ọlọ́run tí ò bá mọ bí a ṣe tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run yóò pàdánù Ọlọ́run nínú ayé yìí, yóò sì pàdánù Ọlọ́run ní ayérayé. Ọmọ Ọlọ́run tí ò bá mọ bí a ṣe ń tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run, yóò sọ ìjọba Ọlọ́run nù, yóò sọ ẹ̀mí rẹ̀ nù. Ọmọ Ọlọ́run tí ò bá mọ bí a ṣe ń tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run, ó ṣẹ̀ Ọlọ́run nìyẹn, ó sì ń ṣẹ̀ ìjọba rẹ̀. A gbọ́dọ̀ mọ̀ wípé ìgbésí ayé wa gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run ó wà lábẹ́ àkóso ọ̀rọ̀ Ọlọ́run, ó wà ní ìkáwọ́ ọ̀rọ̀ Ọlọ́run. A gbọ́dọ̀ máa gbé ìgbésí ayé wa bó ṣe wà, ká máa ṣe tó ṣe wà. Òun ló ṣe túmọ̀ sí fún wa wípé bá a bá tiẹ̀ fẹ́ ṣe ohunkóhun níwájú Olúwa,
ó gbọ́dọ̀ jẹ́ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run ní ká ṣe. Kò gbọ́dọ̀ jẹ́ ohun tí a kọ̀wé pé nítorí pé àwa níwájú Olúwa lè ṣe tó wà. Irọ́. Iwájú Olúwa, iwájú ẹ̀rù ńlá ni. Iwájú Olúwa, iwájú gbogbo agbára tó gbé ayé àti ọ̀run dání ni. Iwájú Olúwa, iwájú àjùlọ tí ò ṣe wí lẹ́jọ́ ni. Ẹni tó ju gbogbo ènìyàn lọ tí ò ṣe wí lẹ́jọ́. Bẹ́ẹ̀ ni. Ẹni tó lè pa tó lè jí. Bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni. Jésù sọ wípé má ṣe bẹ̀rù ẹni tó lè pa ara, tí ò ní ìkọ́ṣe tó lè ṣe fún ọkàn, tí ò ní ìkọ́ṣe tó lè ṣe fún ẹ̀mí. Ó ní kó bẹ̀rù ẹni tó lè pa ara tó sì lè sọ ọkàn, tó lè sọ ẹ̀mí sínú iná àjòkú. Ó ní ìyẹn gangan ló tó bẹ̀rù. Bẹ́ẹ̀ ni. Ní tí Jésù sọ ni ẹnu Jésù ló fi sọ. Bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Mo fẹ́ kó mọ̀ wípé ọ̀rọ̀ Ọlọ́run ṣe kókó. Ọ̀rọ̀ Ọlọ́run ṣe kókó. Ó gbọ́dọ̀ gbé ọ̀rọ̀ Ọlọ́run ga ju ohun gbogbo lọ kó o lè tẹ̀lé, kí o lè wu Ọlọ́run. Ẹni tí ò bá tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run ò lè wu Ọlọ́run. Ẹni tí ò bá tiẹ̀ tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run a lè pè ní ọmọ Ọlọ́run. Ìbéèrè wa ni wípé báwo la ṣe lè gbé ìgbésí ayé wa nípa ọ̀rọ̀ Ọlọ́run. Torí mò ń fi yé wa wípé ìgbésí ayé wa gẹ́gẹ́ bí àtúnbí ènìyàn, gẹ́gẹ́ bí ẹni tí a tún bí nínú Kristi Jésù, gẹ́gẹ́ bí ẹni tó ti fáyé rẹ̀ fún Jésù, gẹ́gẹ́ bí ẹni tí ó ti jẹ́ ẹni ìràpadà nípa ẹ̀jẹ̀ Jésù, ó gbọ́dọ̀ jẹ́ ìgbésí ayé tí a gbé nípa ọ̀rọ̀ Ọlọ́run. Kì í ṣe ìgbésí ayé ara nìkan. Ó gbọ́dọ̀ jẹ́ ìgbésí ayé tí a gbé nípa ọ̀rọ̀ Ọlọ́run, tí a ti pàṣẹ ẹ̀mí darí nípa ọ̀rọ̀ Ọlọ́run. Báwo wá ni a ó ṣe gbé ìgbésí ayé wa gẹ́gẹ́ bí ènìyàn nípa ọ̀rọ̀ Ọlọ́run? Àkọ́kọ́ ni wípé a gbọ́dọ̀ kọ́ bí a ṣe ń gbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni. A gbọ́dọ̀ kọ́ bí a ṣe ń gbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run. Róòmù orí 10. Ká kọ́kọ́ ka Róòmù ká tó ka ìwé Jákọ́bù. Róòmù orí 10 kí ló sọ fún wa? Ẹsẹ̀ 17 nípa ọ̀rọ̀ Ọlọ́run, gbígbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run. Ó sọ̀kọ̀ fún wa báyìí. Torí ìgbàgbọ́ rẹ gbọ́dọ̀ dálé ọ̀rọ̀ Ọlọ́run o. O kò lè lò gbàgbọ́ tó gbó fẹ́ gbàgbọ́. Kí ló gbàgbọ́? Ta ló gbàgbọ́? Kí ni ìgbàgbọ́ rẹ dálé lórí? Ìgbàgbọ́ rẹ gbọ́dọ̀ dálé ọ̀rọ̀ Ọlọ́run. Róòmù orí 10 ẹsẹ̀ 17 ó ní pé ǹjẹ́ nípa gbígbọ́ ni ìgbàgbọ́ ti ń wà, àti gbígbọ́ nípa ọ̀rọ̀ Ọlọ́run. Irú gbígbọ́ tó ń sọ yìí kì í sọ̀rọ̀ àgbọ́yà o. Gbígbọ́ láti gbọ́ràn láti lè ṣe ohun tí òun gbọ́ ni o. Kì í ṣe pé òun gbọ́ kó ba lè mọ tán sọ nìkan. Òun gbọ́ láti lè ṣe kíni, láti lè tẹ̀lé ohun tán sọ fún ọ, láti lè tẹ̀lé ohun tí òun gbọ́. Òun ni ó fìdí ìgbàgbọ́ rẹ múlẹ̀ o. Wípé nípa gbígbọ́ ni ìgbàgbọ́ fi ń wá, àní ní gbígbọ́ nípa ọ̀rọ̀ Ọlọ́run. Ìwọ tí ò bá máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ò lè ní ìgbàgbọ́. Ìwọ tí ò bá máa fiyè sí ọ̀rọ̀ Ọlọ́run ò lè ní ìgbàgbọ́. Ìwọ tí ò bá fi ọ̀rọ̀ Ọlọ́run ṣe ìgbẹ́kẹ̀lé rẹ ò lè ní ìgbàgbọ́. Ìwọ tí ò bá fi ọ̀rọ̀ Ọlọ́run ṣáájú nínú gbogbo ìgbésẹ̀ rẹ láyé, nínú gbogbo ìpinnu rẹ láyé, nínú gbogbo ohun tó jẹ́ àbọ̀ ohun tó ṣe láyé ò lè ní ìgbàgbọ́. Ìgbàgbọ́ rẹ gbọ́dọ̀ dálé ọ̀rọ̀ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni. Ìgbàgbọ́ ò lè jókòó lófo. Ìgbàgbọ́ ò ń dá wà. Ìgbàgbọ́ gbọ́dọ̀ dálé ọ̀rọ̀ Ọlọ́run pé ohun tó gbàgbọ́ rèé. Ìgbàgbọ́ sì ń wá bí o bá ṣe tán àti gbọ́rọ̀ Ọlọ́run kí o sì tẹ̀lé ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ. Kì í sọ̀rọ̀ àwáwí. Ọ̀rọ̀ Ọlọ́run ń ṣe àpéjọrò pé ó pè ọ́ pé kí wọ́n náà wá sọ tiẹ̀. Irọ́. Ọ̀rọ̀ Ọlọ́run ń ṣàfihàn. Ọ̀rọ̀ Ọlọ́run ó jẹ́ ìmọ̀ràn tó ga jùlọ. Ìmọ̀ràn Ọlọ́run. A sì gbàgbọ́ wípé ohun tọ́lọ́run bá pè ní ìmọ̀ràn àṣẹ ni. Bẹ́ẹ̀ ni. Ohun tọ́lọ́run bá pè ní ìmọ̀ràn pé mo gbà ọ́ nímọ̀ràn o, ṣe báyìí kó ṣe báyìí, àṣẹ ló pa fún ọ. Ẹni tó mọ wájú tó mẹ́yìn. Ẹni tá ń pè ní ìbẹ̀rẹ̀ àti òpin. Bẹ́ẹ̀ ni Alpha àti Omega. Ẹni tó mọ ẹ̀yìn ohun gbogbo kátó ẹ̀ tó bẹ̀rẹ̀ ohunkóhun, ó mọ ẹ̀yìn ohun tí a ń bẹ̀rẹ̀. Tó bá wá gbà ẹ́ nímọ̀ràn, ó ti mọ̀ wípé ìmọ̀ràn tó ń gbà yẹn àṣẹ ló ń pa fún ẹ. Àṣẹ ló pa. A gbọ́dọ̀ mọ̀ wípé a gbọ́dọ̀ gbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run lẹ́nu. Ọ̀pọ̀lọpọ̀ wa lónìí ò lè lo àṣẹ ọ̀rọ̀ Ọlọ́run fún ìdáláre àti ìtúsílẹ̀ nítorí pé àwa gan fúnra wa a gbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run lẹ́nu. A kì í gbọ́ràn.
tá a bá ń sọ nípa gbígbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run lẹ́nu, kì í ṣe wípé o gbọ́ lónìí o gbọ́ lọ́la, kì í ṣe wípé o gbọ́ láàárọ̀ o gbọ́ lọ́sàn, kì í ṣe pé o gbọ́ ohun tí Matthew sọ ṣùgbọ́n o ò fẹ́ràn ohun tí Luke sọ, kì í ṣe pé o gbọ́ ohun tí Genesis wí o ò fẹ́ ohun tí Ẹ́sódù wí. ọ̀rọ̀ Ọlọ́run ò takora wọn. Ọlọ́run ń ṣe ọ̀gá rúdurúdu, irọ́, kì í ṣe ọba tó jọba lórí rúdurúdu. Ọlọ́run ò sí níbi tí rúdurúdu wà. Ọlọ́run ò sí níbi tí rádaràda rúdurúdu wà, irọ́. Ọlọ́run ìlànà ni, Ọlọ́run ètò ni. Bẹ́ẹ̀ ni òye rẹ̀ gbọ́dọ̀ yé wa. Tó bá máa gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu lóòótọ́, o máa gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu ní ọ̀nà tó pé, ní ọ̀nà tó yẹ. Ẹ ká wọn tíwèé Jacob sọ, Jacob orí kìíní ẹsẹ̀ 1:20 àti 2:20. Ẹ ká wọn tó sọ. Ó ní nítorí náà ẹ fi gbogbo èérí àti búburú àṣelékè lélẹ̀ ní apá kan. Ohun tó bá ti tàn mọ́ èérí àti búburú, ìwà ìkà, ìwà ibi, búburú àṣelékè, àṣejù, ó ní ẹ fi lẹ̀ lápá kan, kí ẹ sì fi ọkàn tútù, ọkàn ìrẹ̀lẹ̀ náà pè lọ́kàn tútù o. Ìyẹn kí ọkàn rẹ ọkàn mi tutù torí pé ibi tí mo ń gbé gbogbo rẹ̀ ló tutù, àbí àwọn tàn yìnyín fún ẹ ló fi lọ́kàn tútù. Irọ́, ó lè jẹ́ èèyàn ká o, kó wà níbi tí ó tutù o, níbi tí wọ́n tàn yìnyín fún ẹ, ó lè jẹ́ èèyàn ká. Ohun tó pè lọ́kàn tútù ni ọkàn ìrẹ̀lẹ̀, ọkàn tó rẹ̀lẹ̀, ọkàn ìrẹ̀lẹ̀. Kí ọkàn rẹ kó rẹ̀lẹ̀, kó ní ìrẹ̀lẹ̀, kó fúyẹ́ níwájú Olúwa. Ó ní kí ẹ sì fi ọkàn tútù gba ọ̀rọ̀ náà tí a gbìn. Nítorí pé ọ̀rọ̀ Ọlọ́run dàbí ìgbà tí a ń fúrúgbìn ní sí ọkàn rẹ. Tí a bá fúrúgbìn sọ́kàn rẹ kò ní lè dàgbà sókè. Tó kí ta bá fúrúgbìn sọ́kàn rẹ, tó gbà kí a fúrúgbìn ọ̀rọ̀ Ọlọ́run sọ́kàn rẹ, kó wà lókun àyà rẹ, kó jẹ́ ohun tí òun ṣàṣàrò nínú rẹ lójoojúmọ́. Ìgbà ẹni ó dàgbà, ó máa yí ọ. Ìgbà lárọrùn fún ọ láti tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run, láti lè gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu. Ó ní kí ẹ sì fi ọkàn tútù gba ọ̀rọ̀ náà tí a gbìn, tí ó lè gba ọkàn yín là. Ọ̀rọ̀ Ọlọ́run ni ó gba ọkàn wa là ní òpin ọjọ́. Ọ̀rọ̀ Ọlọ́run tí a gbàgbọ́, tí a tẹ̀lé, tí a gbọ́ràn sí lẹ́nu, òun náà ló máa gbà wá là. Kì í ṣèwọ ló máa gbára ẹ là, ènìyàn ò lè gbára ẹ là. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọ́n rò pé àwọn lè gbára wọn là. Pàápàá àwọn kan tán ti rò pé àwọn lè máa ṣe agbẹnusọ fún Ọlọ́run nípa ọ̀rọ̀ ìgbàlà. Lóòótọ́ Ọlọ́run fún wa lórí ọ̀fẹ́ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run láti lè wàásù, láti lè sọ nípa Ọlọ́run àti ìrírí wa pẹ̀lú ẹ̀. Bó ṣe gbà wá là, bó ṣe gbà ọkàn wa là, bó ṣe dá wa láre àti bó ṣe dá a sí wa, láti lè sọ fún ẹlòmíràn kí a lè ṣe ìlàjà láàrin Ọlọ́run àti àwọn tí ò tí ì mọ Ọlọ́run. Lóòótọ́ ló fún wa lórí ọ̀fẹ́ ẹ̀, ṣùgbọ́n ó níbi tí yàtọ̀ sí ọ̀rọ̀ ìhìnrere a lè gbẹnusọ fọ́lọ́run. Ibi tí a lè ṣe àgbẹnusọ fọ́lọ́run ó ní ọ̀rọ̀ ìhìnrere o, láti lè wàásù fáwọn ènìyàn wípé ẹ wá gba Jésù, ẹ fàyè fún Jésù, pé Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́ nítorí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún wa, pé ẹnikẹ́ni tó bá gbà á gbọ́ kí ó má bàa ṣègbé ṣùgbọ́n kó lè ní ìyè nípẹ̀kun. Lẹ́yìn ìrere a lè ṣe agbẹnusọ fọ́lọ́run, torí pé Ọlọ́run ni Ọlọ́run yóò máa jẹ́ o, àwa kọ́ lọ́lọ́run, a lè di Ọlọ́run fún ara wa. Ọlọ́run kan ṣoṣo ló wà, Ọlọ́run ẹ̀mí kan ṣoṣo ló wà o. Bàbá tó dá ayé àti ọ̀run, Ọlọ́run kan ṣoṣo ni o. A lè ṣe agbẹnusọ fún kọjá ohun tí ọ̀rọ̀ Ọlọ́run ti fi yé wa láti wàásù ìhìnrere lọ. Nítorí náà ó sọ fún wa níbi wípé ọ̀rọ̀ Ọlọ́run ni yóò gba ọkàn wa là o. Ẹ wá gbọ́n tó sọ ní orí 20:2, ó ní ṣùgbọ́n kí ẹ jẹ́ olùṣe ọ̀rọ̀ náà, kí ó má sì ṣe olùgbọ́ nìkan, kí ẹ má tan ara yín jẹ. Ẹni tó bá kàn ń gbọ́rọ̀ Ọlọ́run tí ò kì í fi sínú ìwà rẹ̀, tí ò fi sínú ìṣe rẹ̀, ó ń tan ara rẹ̀ jẹ ni o. Ẹ mọ ohun tí wọ́n máa ń sọ ní afàṣẹ́gbé ejò ń tan ara rẹ̀ jẹ, afàṣẹ́gbé ejò ń tan ara rẹ̀. Bó bá ti ń fi aṣẹ́gbé ejò, kí ló ń ṣe? Ó ń ṣeré ọwọ́ ní eré ọmọdé, ó ń tan ara rẹ̀ jẹ ni. Ẹni tí ó bá ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí ò kì í ṣe, ó tan ara rẹ̀ jẹ ni. Kò sí lára àwọn tá a lè pè ní ọmọ Ọlọ́run, kò sí lára àwọn tí ń gbáradì láti bá Jésù jọba, kò sí lára àwọn tí ń gbáradì láti ní aṣọ àlà wọn kí ó má ṣe ní àbàwọ́n, kò sí lára àwọn tó ń gbára wọn dì láti wà ní mímọ́, láì má fàyè gba ohun àìmọ́ kan tí ó ń dúró de bíbọ̀ Jésù lẹ́ẹ̀kejì. Ìwọ náà má tanra rẹ jẹ, o gbọ́dọ̀ jẹ́ olùṣe ọ̀rọ̀ náà, kì í ṣe olùgbọ́ nìkan. Lóòótọ́ ló ń gbọ́, àmọ́ bó ṣe ń gbọ́, ṣé ìgbàgbọ́ rẹ ń dìde láti dìrọ̀ mọ́ ọ̀rọ̀ Ọlọ́run, láti ṣe, láti jẹ́ olùṣe ọ̀rọ̀ náà, kí o má bàa jẹ́ olùgbọ́ nìkan.
ẹ wo ohun tí Jésù sọ ní ìwé Matthew orí 12 yẹn, àwọn ẹsẹ̀ díẹ̀ tó gbẹ̀yìn orí 12 yẹn, ẹsẹ̀ 46 dé 50 tó sọ yẹn. Ó ní nígbà tí ó ń sọ̀rọ̀ wọ̀nyí fún àwọn ènìyàn, wò ìyá rẹ̀ àti àwọn arákùnrin rẹ̀ dúró lóde, wọ́n ń fẹ́ bá a sọ̀rọ̀. Nígbà náà ni ẹnìkan wí fún un pé, wò ìyá rẹ̀ àti àwọn arákùnrin rẹ̀ dúró lóde, wọ́n ń fẹ́ bá ọ sọ̀rọ̀. Ṣùgbọ́n ó dáhùn, ó sì wí fún ẹni tí ó sọ fún un pé, ta ni ìyá mi àti ta ni àwọn arákùnrin mi? Ó sì na ọwọ́ rẹ̀ sí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, ó wí pé, ẹ wo ìyá mi àti àwọn arákùnrin mi. Nítorí ẹnikẹ́ni ẹ jẹ́ kí ọ̀rọ̀ Jésù pàápàá nínú ìwé mímọ́ kó mú wa lókùnkúndùn gidigidi. Ó ní nítorí ẹnikẹ́ni tí ó bá ń ṣe ìfẹ́ bàbá mi tí ó ń bẹ ní ọ̀run, òun náà ni arákùnrin mi àti arábìnrin mi àti ìyá mi. Ó jẹ́ ohun tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń fi yọ̀gàn lé ní pé ẹ̀yà ara Kristi ni wá, àwa ni ẹ̀yà ara Kristi. Gbọ́ mi sà, ìwọ tí o bá jẹ́ ẹlẹ́ṣẹ̀ tí ò kì í ṣe ìfẹ́ bàbá, ò sí lára ẹ̀yà Kristi o. Jésù mọ àwọn tó jẹ́ tirẹ̀, ó ní èmi mọ àwọn àgùntàn mi sì mọ̀ mí. Ìwọ nìkan kan ló máa dánú kó máa pọ́nu lápẹ́ ọmọlẹ́yìn Kristi ni mí, àpọ́stélì ni mí, wòlíì ni mí, igbá kan àwo kan ni mí. Jésù fún ara rẹ̀ mọ àwọn tí ń ṣe tiẹ̀ o, ó mọ àwọn àgùntàn rẹ̀ sì mọ̀. Àwọn ohun Jésù pè ní ẹ̀yà ara rẹ̀, àwọn ohun Jésù pè ní ẹbí rẹ̀ níbí nípa ẹnu Jésù. Ó ní àwọn tí ń ṣe ìfẹ́ bàbá mi tí ó ń bẹ ní ọ̀run. Kí ni ìfẹ́ bàbá Jésù tó ń bẹ lọ́run? Ìfẹ́ bàbá Jésù ní ohun tí a ti fi hàn fún wa nínú ọ̀rọ̀ Ọlọ́run. Àwọn tó ń ṣe ọ̀rọ̀ Ọlọ́run, tó fi ọ̀rọ̀ Ọlọ́run sínú ìṣe, tó fi ọ̀rọ̀ Ọlọ́run ṣe ìdákọ̀ró wọn, àwọn tó fi ọ̀rọ̀ Ọlọ́run ṣe ìwà wíwù wọn, ọ̀rọ̀ sísọ wọn, ìgbésí ayé wọn, àwọn ló ń ṣe ìfẹ́ Ọlọ́run o, àwọn ló ń ṣe ìfẹ́ bàbá o. Àwọn sì ní Jésù rí gẹ́gẹ́ bí arákùnrin rẹ̀ àti arábìnrin rẹ̀. Àwọn ni Jésù Kristi rí gẹ́gẹ́ bí ìyá rẹ̀ o. Àwọn ni ẹbí Jésù Kristi lóòótọ́ o. Lóòótọ́ gbogbo àwọn tó ń lọ sí ìjọsìn lónìí, èmi ni ẹgbẹ́ ìjọsìn ẹbí ibi, èmi ni ẹgbẹ́ ìjọsìn tọ̀hún. Lóòótọ́ a máa pera pé ẹ̀yà ara Kristi ni wá, ẹ̀yà ara Kristi ni wá, igbá kan àwo kan. Má tanra rẹ̀. Ìwọ tí o bá ń ṣe olùṣe ọ̀rọ̀ Ọlọ́run, o sí lára ẹbí Kristi, o sí lára ẹ̀yà Kristi. Bẹ́ẹ̀ ni àyè ń gbọ́ Ọlọ́run gbọ́ fún ọ ni pé kó o juwọ́lẹ̀ kó o ronúpìwàdà, kó o juwọ́lẹ̀ fọ́lọ́run kí o lè bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run. Kì í ṣe wípé torí báwo la ti ẹ̀ ṣe mọ àwọn tó fayé wọn fún Jésù lóòótọ́. Bẹ́ẹ̀ ni lákọ̀ọ́kọ́ báwo la ṣe mọ̀? Nínú ìwà wọn la máa ti kọ́kọ́ mọ̀. Bẹ́ẹ̀ ni nínú ìwà àti ìṣe wọn, nígbà nígbà tí wọ́n bá ronúpìwàdà lóòótọ́, gbogbo tó jẹ́ ẹ̀ṣẹ̀ àti ìwà èrí, ìwà òrìṣà àti gbogbo ohun tí ò tọ́ tí wọ́n ṣe tẹ́lẹ̀, gbogbo rẹ̀ ni wọ́n á ṣe kíni, ni wọ́n á juwọ́ rẹ̀ lẹ̀. Nítorí pé nígbà tí ẹ̀mí mímọ́ bá lo ọ̀rọ̀ Ọlọ́run láti mú kí ènìyàn, láti ra ènìyàn padà, láti mú kí ènìyàn kó di àtúnbí, ẹni tí a tún bí nípa ẹ̀mí mímọ́, nípa ọ̀rọ̀ Ọlọ́run, gbogbo ohun àtijọ́ yóò kọjá lọ. Ohun àtijọ́ gbọ́dọ̀ kọjá lọ ni. Gbogbo ìfẹ́kúfẹ̀ẹ́ ara yóò kọjá lọ, ohun àtijọ́ yóò kọjá lọ. Ẹni á wá di ẹ̀dá tuntun. Gbogbo ohun tó fẹ́ ṣe, ohun tó fẹ́ ni láti kíni, láti wo Ọlọ́run, láti gbàdúrà sí Ọlọ́run, láti ṣe ìfẹ́ Ọlọ́run, láti tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run. But kí la wá rí lónìí? Àwọn mélòó ló ń tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run? Ọ̀pọ̀ olúwa lónìí ọ̀rọ̀ Ọlọ́run ò jámọ́ kankan mọ́ wọn mọ́ o. Ọ̀rọ̀ Ọlọ́run ò jámọ́ kankan mọ́ wọn mọ́. Kì í ṣe wípé mò ń ṣe bí olùsìn nìkan, mò ń kà ọ̀rọ̀ Ọlọ́run lójoojúmọ́ ni pé mò ń tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run. Irọ́ o. Ọ̀rọ̀ Ọlọ́run tí ò bá sí nínú ìṣe rẹ àti ìwà rẹ, ò tẹ̀lé o. Ọ̀rọ̀ Ọlọ́run tí ò bá fi ṣe àkọ́ṣe rẹ, àkọ́kọ́ nínú ohun gbogbo tí ó ṣe, ò tẹ̀lé o. Ò tẹ̀lé. Bó o bá sì ti tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run, ò ṣe ìfẹ́ Ọlọ́run. Bí o bá sì ṣe ìfẹ́ Ọlọ́run, ò sí lára ẹ̀yà ara Kristi o. Olúwa mọ àwọn tí ń ṣe tirẹ̀ o. Jésù mọ àwọn tí ń ṣe tirẹ̀. Má tanra rẹ o. Ìwọ tí o bá kí ń ṣe olùṣe ọ̀rọ̀ Ọlọ́run, ò ń ṣe ọmọ Ọlọ́run nítòótọ́ o. Ò sí lára ẹ̀yà Kristi nítòótọ́ o. Àwa tá à ń retí Jésù Kristi, bíbọ̀ Jésù Kristi lẹ́ẹ̀kejì, àwa tá a lè bá Jésù jọba, àwọn ni àwa tá a ti yọ̀ǹda gbogbo ayé wa, ọkàn wa, ìgbésí ayé wa, ìpinnu wa, ìgbésẹ̀ wa láti jẹ́ olùṣe ọ̀rọ̀ Ọlọ́run, láti jẹ́ olùṣe ọ̀rọ̀. Àwa tá a ronúpìwàdà,
bàbá tiẹ̀ àwọn àgbàlagbà ní a ò lè mọ̀ rìn kórí mami bẹ́ẹ̀ ni bàbá tiẹ̀ ṣàṣìṣe kan àbí èèyàn ṣe ohun àìtọ́kàn àbó ó ṣe ẹ̀ṣẹ̀ kan kì í ṣe pé torí pé ó fẹ́ ṣe àbó bára ẹ̀ ṣùgbọ́n bó wá ṣèṣì bára ẹ̀ nínú ẹ̀ṣẹ̀ lọ́gán ni yóò ronúpìwàdà bá a ṣe mọ ọmọ Ọlọ́run ni lọ́gán ni yóò jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ tó pé ẹni tó bá ti bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ ègún bẹ fún ẹni bẹ́ẹ̀ kì yóò ṣe rere ó wà ní ọ̀rọ̀ Ọlọ́run ẹni tó bá ti bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere ṣùgbọ́n ẹni tó bá ronúpìwàdà tó kọ̀ ọ́ sílẹ̀ òun ni yóò rí àánú gbà ṣé bá àánú ni gbogbo afẹ́ Ọlọ́run kó yọ́nú sí wa Ọlọ́run ò lè yọ́nú sí ẹlẹ́ṣẹ̀ tí ò ronúpìwàdà o Ọlọ́run ò lè ṣàánú fún ẹlẹ́ṣẹ̀ tí ò ronúpìwàdà ó bá ti jẹ́ ọmọ Ọlọ́run tó jẹ́ olùṣe ọ̀rọ̀ Ọlọ́run ó gbọ́dọ̀ mọ̀ wípé ìronúpìwàdà ó wà fún gbogbo ènìyàn bẹ́ẹ̀ ni bó bá ṣe ohun tí ò tọ́ bí o ṣe ohun tí ò yẹ àwọn kan á ní pé irọ́ funfun wà irọ́ dúdú wà kò sí tó jẹ́ bẹ́ẹ̀ irọ́ ni irọ́ ń jẹ́ o bẹ́ẹ̀ ni ara ìtàn náà ni irọ́ ni irọ́ ń jẹ́ ìwọ́n tó bá ń purọ́ oní nínú iṣẹ́ náà ń ṣe yìí àbí ká fi rọ́pò táwa fi rọ́pò àní lérè ó sàn kó má lérè ju kó má purọ́ lọ tó kí bó ṣe ń purọ́ tó wá sọ irọ́ di ìwà tó wá fi irọ́ ṣe ohun tó ń ṣe ojoojúmọ́ gbogbo ẹ̀ mọ̀ ọ́ gẹ́gẹ́ bí Dání onírọ́ Joseph onírọ́ gbogbo èèyàn mọ̀ ẹgbẹ́ bí onírọ́ tọ́mọ̀ pé kò sí báyìí fẹ́ ṣe a máa gba irọ́ tó ń pa náà ni kábà lè ra ń ta fẹ́ rà lọ́wọ́ àbí gba ń ta fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ ó yẹ kó mọ̀ pé o ò múnú Ọlọ́run dùn o ò ṣèfẹ́ Ọlọ́run ó yẹ kó mọ̀ pé o ò sí lára àwọn tó fẹ́ bá Jésù jọba o àfi tó bá ronúpìwàdà ènìyàn nípa ti ara ò lè wu Ọlọ́run agbọ́dọ̀ ti pàṣẹ ẹ̀mọ́ darí rẹ bí ẹ̀mọ́ sì ti ń darí rẹ òun ni nípasẹ̀ Ọlọ́run ẹ̀mọ́ lè ràn ọ́ lọ́wọ́ ju bí ó ṣe lo ọ̀rọ̀ Ọlọ́run fún ọ lọ ẹ̀mọ́ lè tù ọ́ nínú ju bí ó ṣe lo ọ̀rọ̀ Ọlọ́run fún ọ lọ ẹ̀mọ́ lè ṣe kíni kò lè dá ọ láre ju bí ó ṣe lo ọ̀rọ̀ Ọlọ́run fún ọ lọ gbogbo ohun tí ẹ̀mọ́ bá fẹ́ ṣe fún ọ sà gbogbo ohun tí ẹ̀mọ́ bá ṣe fún ọ mà ọ̀rọ̀ Ọlọ́run ló fẹ́ lò fún ọ ọ̀rọ̀ Ọlọ́run ló máa lò fún ọ ohun tó bá ti kọjá ọ̀rọ̀ Ọlọ́run ẹ̀mọ́ lè lò fún ọ ohun tó bá ti kọjá ọ̀rọ̀ Ọlọ́run kò sí nípa ti Ọlọ́run mọ́ nìyẹn gbogbo ohun tọ́lọ́run fẹ́ fún wa nínú ọ̀rọ̀ Ọlọ́run ló wà gbogbo ohun tọ́lọ́run fẹ́ ṣe fún wa nínú ọ̀rọ̀ Ọlọ́run ló wà gbogbo ohun Ọlọ́run fẹ́ ká dà gbogbo ètò rẹ̀ ìpinnu rẹ̀ àbá rẹ̀ gbogbo àṣẹ rẹ̀ inú ọ̀rọ̀ rẹ̀ ló wà ìfẹ́ rẹ̀ inú ọ̀rọ̀ rẹ̀ ló wà ìwọ tí ò bá wá ti tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run ò sí lára àwọn èèyàn tirẹ̀ àkọ́kọ́ bí ó ṣe gbé ìgbésí ayé tí ó wà nípa ọ̀rọ̀ Ọlọ́run ni pé gbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run lẹ́nu gbọ́ ohun tó sọ tẹ̀lé o ìwọ tó ò bá kí ń ṣe olùṣe ọ̀rọ̀ Ọlọ́run o ti gbọ́ ohun tí Jésù sọ o ò sí lára ìyá Kristi o ò sí lára ẹbí Kristi o ìwọ kọ́ ni Jésù ń padà bọ̀ wá fún o àwọn tí Jésù ń padà bọ̀ wá fún òun ni àwọn tó jẹ́ olùṣe ọ̀rọ̀ Ọlọ́run ẹ jẹ́ ń fi kókó kan kún ká tó gbàdúrà kí n fi kókó kan kún pé yàtọ̀ sí wípé o gbọ́dọ̀ máa tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run yàtọ̀ sí wípé o gbọ́dọ̀ gbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run lẹ́nu báwo lo ṣe máa gbé ìgbésí ayé rẹ nípa ọ̀rọ̀ Ọlọ́run tí a máa fi hàn pé lóòótọ́ ẹni ẹ̀mí ni ọ́ tá a fọ̀ pé lóòótọ́ ọmọ Ọlọ́run ló ń ṣe tí o máa fi ní ìdáláre nípa ti ẹ̀mí gẹ́gẹ́ bí ẹni tó wà láyé lóòótọ́ ṣùgbọ́n tí kò sí nípa ti ara gẹ́gẹ́ bí ẹni tó wà láyé ṣùgbọ́n ẹni tó wá látọ̀run tó sì ju ohun tó wà láyé lọ bẹ́ẹ̀ ni ìwé mọ́ sọ pé ẹni tó wà nínú wa ó ga ó ju ẹni tó wà nínú ayé lọ ìwọ tó bá fẹ́ rí bẹ́ẹ̀ tó bá fẹ́ jẹ́ bẹ́ẹ̀ pé yàtọ̀ sí wípé ó máa gbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run lẹ́nu sí máa tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run ohun kejì tó gbọ́dọ̀ máa ṣe ni pé o gbọ́dọ̀ pọ́n ọ̀rọ̀ Ọlọ́run lé o gbọ́dọ̀ bu ọlá fún ọ̀rọ̀ Ọlọ́run o gbọ́dọ̀ mọ bí a ṣe kíni bí a ṣe ń bu ọlá fún ọ̀rọ̀ Ọlọ́run máa kọ́kọ́ ka ìwé Àìsáyà orí 66 mẹ́fà àti mẹ́fà 66 ẹsẹ̀ kejì kí ni ó sọ nípa bí a ṣe ń bu ọlá fún ọ̀rọ̀ Ọlọ́run bí a ṣe pọ́n ọ̀rọ̀ Ọlọ́run lé ju ohun gbogbo lọ o gbọ́dọ̀ pọ́n lé sà o gbọ́dọ̀ pọ́n ọ̀rọ̀ Ọlọ́run lé ó ní nítorí gbogbo nǹkan wọn ni ọwọ́ mi ṣáà ti ṣe gbogbo nǹkan wọn ni sì ti wá ni Olúwa wí ṣùgbọ́n eléyìí ni èmi ó wò àní àtòṣì òtòṣì àti oníròbìnújẹ́ ọkàn tí ó sì ń wárìrì sí ọ̀rọ̀ mi ìwọ tí ọ̀rọ̀ Ọlọ́run ò jẹ́ lógún tí o kì í wárìrì sí ọ̀rọ̀ Ọlọ́run Ádámù sọ wípé mo gbọ́ ohùn rẹ ẹ̀rù sì bà mí ìwọ tí ẹ̀rù Ọlọ́run ò bá ọ tó pé ìbẹ̀rù Ọlọ́run ní ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n ẹni tí ò bá tiẹ̀ ti ní ìbẹ̀rù Ọlọ́run kò lọ́gbọ́n rárá kò ní ọgbọ́n òpè ní òpònú sì ní pẹ̀lú ìwọ tó bá gbà kó fẹ́ ní ọgbọ́n ẹ̀mí ọgbọ́n Ọlọ́run bẹ̀rẹ̀ láti bí o bá ṣe kí ni ìbẹ̀rù Ọlọ́run o bẹ́ẹ̀ ni ìbẹ̀rù Ọlọ́run ní ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n
bẹ́ẹ̀ ni òun ló ń sọ níbí, ẹni tí ó bá ń wárìrì sí ọ̀rọ̀ mi òun ni èmi ó wò, òun ló máa rí ojú rere lójú mi o, òun ni ó máa lè ṣe kíni, ni ó máa lè kọ sí mi kémi náà lè kọ sí o, òun lálẹ́ ní ìbáṣepọ̀. Ìwọ tọrọ mi ò jẹ́ lógún tó máa ṣá ọ̀rọ̀ mi tì, ìwọ tó yẹ pé ọ̀rọ̀ mi bá ṣe wò ó ló ṣe gbé, ìwọ tó yẹ pé ọ̀rọ̀ mi wá gbé sẹ́gbẹ̀ kan, wá máa tẹ̀lé ìrònú ara rẹ, wá máa tẹ̀lé bó ṣe ṣe nǹkan láyé, wá máa tẹ̀lé ohun tó lókìkí láyé yìí, ohun táwọn èèyàn ń ṣe lórí amóhùnmáwòrán, o ò fẹ́ tẹ̀lé ọ̀rọ̀ mi. Ìwọ tó yẹ pé ọ̀rọ̀ mi ò jẹ́ lógún, èmi ò ní nǹkan ṣe pẹ̀lú irú èèyàn bẹ́ẹ̀ o, èmi ò lè wò ọ́ o. Torí ẹni tọ́lọ́run bá wò ló máa rójú rere lọ́jọ́ Ọlọ́run, ẹni tọ́lọ́run bá wò ló máa ráàánú gbà, ẹni tọ́lọ́run bá wò tó dojú kọ báyìí ló máa rí ìyọ́nú Ọlọ́run gbà. Ó sì sọ wípé òun fẹ́ wo ẹni tí ọkàn rẹ̀ wà ní ìròbìnújẹ́, tó túmọ̀ sí pé ẹni tí ọkàn rẹ̀ wà ní ìrẹ̀lẹ̀, ẹni tí ọkàn rẹ̀ wà ní ìrẹ̀lẹ̀, ẹni tí ọkàn rẹ̀ ò lè táyẹ̀ rẹ̀ ò lè bí Fáráò. Ọ̀pọ̀ onígbàgbọ́ lónìí Fáráò ni wọ́n o, wọn kàn kì í sọra wọn ní Fáráò ni. Ó yẹ ká máa pe gbogbo wọn ní Fáráò. Gbogbo àwọn onígbàgbọ́ lè tó hàn tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run, Fáráò lè ká máa pe wọn, torí Fáráò ló ṣe ọkàn rẹ̀ lé, ló ṣe àyà rẹ̀ lé. Ọlọ́run kọ sí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ó rán Mósè sí, ó kọ sí, ṣùgbọ́n Fáráò ṣe kí ni, ó ṣe àyà rẹ̀ lé pé ta ni Ọlọ́run tí èmi ó fi gbọ́rọ̀ sí lẹ́nu. Nǹkan tí gbogbo wa náà ń ṣe nìyẹn. Ìwọ tó o bá ti tẹ̀lé Ọlọ́run, ó ṣe kí ni, ó ń pe Ọlọ́run níjà ni pé ta ni Ọlọ́run tí wọ́n fi tẹ̀lé, ta ni Ọlọ́run tí wọ́n fi gbọ́rọ̀ sí lẹ́nu. Ọlọ́run á sì fi ẹni tó jẹ́ wọ̀n á jù wọ́n tí ò ṣe wí lẹ́jọ́, ẹni tó ju ni lọ tó lè ju nínú, á fi ẹni tó ń jẹ́ wọ́n. Ìwọ tó o bá ń tàka sí, tó ń pè níjà pé ta ni Ọlọ́run tẹ́mi ó ṣe gbọ́rọ̀ sí lẹ́nu, ó mọ̀ wípé ẹni tó dá ayé àti ọ̀run, tó dá ìwọ àti èmi, ẹni tí yàn ń gbọ́rọ̀ sí lẹ́nu ni, ẹni tí yàn ń bu ọlá fún ni, ẹni tí yàn ń pọ́nlé ni, ẹni tí yàn ń fi ohun gbogbo lẹ̀ láti ṣe tiẹ̀ ni, òun ló ń pè lọ́lọ́run, olóníwà, agbára rẹ̀ la fi ń mì, bẹ́ẹ̀ ni orí ọ̀fẹ́ rẹ̀ la fi wà lónìí, bẹ́ẹ̀ ni. Nítorí náà a gbọ́dọ̀ kọ́ bí a ti ń bu ọlá fún Ọlọ́run. Ẹ jẹ́ ká wo ohun tí ìwé orin Dáfídì sọ. Orin Dáfídì 138 kí ló sọ fún wa nípa bí a ṣe ń bu ọlá fún ọ̀rọ̀ Ọlọ́run. Ìwọ tí ò bá bu ọlá fún ọ̀rọ̀ Ọlọ́run, ò bu ọlá fún Ọlọ́run, ó sì lè wo Ọlọ́run, ó kọjá pé ó ṣetán àti gbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run lẹ́nu, ó kọjá pé ó ṣetán àti tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run. Ó gbọ́dọ̀ bu ọlá fún ọ̀rọ̀ Ọlọ́run, ó gbọ́dọ̀ pọ́n ọ̀rọ̀ Ọlọ́run lé, ó gbọ́dọ̀ gbé ọ̀rọ̀ Ọlọ́run ga ní ọkàn àyà rẹ̀, ó gbọ́dọ̀ gbé ga. Orin Dáfídì 138 ẹsẹ̀ kejì kí ló sọ? Èmi ó máa gbàdúrà sí ìhà tẹ́ḿpìlì mímọ́ rẹ, èmi ó sì máa yin orúkọ rẹ nítorí ìṣeun ìfẹ́ rẹ àti òtítọ́ rẹ. Nítorí ìwọ gbé ọ̀rọ̀ rẹ ga ju gbogbo orúkọ rẹ lọ. Ọlọ́run fún ara rẹ̀ pọ́n ọ̀rọ̀ rẹ̀ lé, Ọlọ́run fún ara rẹ̀ gbé ọ̀rọ̀ rẹ̀ ga ju orúkọ rẹ̀ lọ. Bí Ọlọ́run bá pọ́n ọ̀rọ̀ rẹ̀ lé tó bẹ́ẹ̀ gẹ́, èyí ṣe tí wò fẹ́ pọ́n ọ̀rọ̀ Ọlọ́run lé, èyí ṣe tí wò fẹ́ bu ọlá fún ọ̀rọ̀ Ọlọ́run. Ọ̀rọ̀ Ọlọ́run yóò gbọ́ ọkàn rẹ là àti kà á ní ìwé Jákọ́bù. Ọ̀rọ̀ Ọlọ́run yóò gbọ́ ọkàn rẹ là tí o bá ṣetán àti gbà á gbọ́, bó bá ṣetán láti tẹ̀lé, òun yóò gbọ́ ọkàn rẹ là. Bíbélì tó sọ wípé ẹni tó bá forí tì í dópin ni a ó gbàlà. Kí ló ní kó forí tì? Kí ni gangan tó ní o forí tì? Kí ló ní kó farada? Ó ní kó farada àwọn tó ń bẹ láyé, kó farada àwọn ohun tí ò rí láyé àtàwọn tó ń rí láyé tí ò bá ọ̀rọ̀ Ọlọ́run mu, tí ò bá ìfẹ́ Ọlọ́run mu. Kó o dúró ṣinṣin nínú ìgbọràn rẹ sí ọ̀rọ̀ Ọlọ́run, kí o dúró ṣinṣin nínú ìgbàgbọ́ rẹ sí ọ̀rọ̀ Ọlọ́run, kí o dúró ṣinṣin nínú bí ọkàn rẹ ṣe bu ọlá fún Ọlọ́run láti ìbẹ̀rẹ̀ bí òpin, kí a bá lè gba ọkàn rẹ là. Bẹ́ẹ̀ ni, tí a bá wo ìwé orin Dáfídì, orin 119, kábẹ̀ láti 1,000 1,000 kì í ṣe ẹgbẹ̀rún o, 1000 nìyẹn, 1,000 119 kábẹ̀ láti 101 káàkà sísàlẹ̀ díẹ̀ nípa ọ̀rọ̀ bí a ṣe ń bu ọlá fún ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ wo nǹkan tí ìwé mọ́ sọ. Ó ní wípé mo ti fa ẹsẹ̀ mi sẹ́yìn kúrò nípa ọ̀nà ibi gbogbo. Ìwọ ló máa fà á sẹ́yìn o. Àwọn kan ń sọ̀rọ̀ ibi
lòdì sí àwọn èèyàn Ọlọ́run, wọ́n sọ̀rọ̀ ibi lòdì sí Ọlọ́run, lòdì sí ìwé mímọ́, lòdì sí àwọn ìránṣẹ́ Ọlọ́run. Fún ara rẹ ló máa fa ẹsẹ̀ rẹ sí kíni sẹ́yìn. O ò ní máa bá wọn ṣe ẹ̀fẹ̀ kí wọ́n lọ máa bá wọn rẹ́rìn kí wọ́n bá ṣe ẹ̀rín kéèké bíi ti bàbá Sùwé. Wọ́n sì ń bú Ọlọ́run, wọ́n ń bú àwọn ohun tí ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run, wọ́n ń bú ohun tí bí ò bá tiẹ̀ yí ọ nínú ọ̀rọ̀ Ọlọ́run, bí ò bá yí ọ rárá, kò túmọ̀ sí wípé kò fún ọ láǹfààní àbí orí ọ̀fẹ́ pé kó o máa bú, kó o máa gàn án, kí o máa fi ọ̀rọ̀ ẹnu rẹ ṣe ẹ̀gàn àti ẹ̀fẹ̀ sí. Ohun tí Ọlọ́run bu ọlá fún tó pọ́nlé, wọ́n wá gbé òun gàn án, òun ṣẹ̀fẹ̀, òun ṣe bó ṣe wù ọ́, òun ṣe báṣubàṣu. O mọ̀ wípé òun mú kí ègún kí ó bọ́ sí orí ara rẹ nìyẹn. Ègún ò ní bọ́wọ́ lé wa lórí o. Ẹgbọ́n tí Ọlọ́run sọ níbí báyìí, ó ní èmi fa ẹsẹ̀ ara mi sẹ́yìn kúrò nípa ọ̀nà ibi gbogbo. Fa ẹsẹ̀ rẹ sẹ́yìn kúrò nínú ọ̀nà ibi, kì í ṣe tipátìkúkú. Èèyàn ṣáà lè tipátìkúkú mú ọ dẹ́ṣẹ̀. Fa ẹsẹ̀ ara rẹ sẹ́yìn. Ìwé mọ́ sọ pé ọmọ mi bí ẹlẹ́ṣẹ̀ bá ń tọ̀ ìwọ má ṣe gbà. Ìwọ ló máa sọ pé bẹ́ẹ̀ kọ́ mi ì ṣe, àní mi ì ṣe sẹ́. Joseph sọ fún ara rẹ̀ wípé kí èmi kí ó ṣe èyí kí n ṣẹ̀sọ́ Ọlọ́run, mi ní ṣe, mi ní ṣe. Bẹ́ẹ̀ ni yóò bá rí mi, Ọlọ́run rí mi. Ojú Ọlọ́run ká gbogbo ènìyàn, ojú Ọlọ́run ká ibi gbogbo. Bí ènìyàn ò bá rí mi, Ọlọ́run ṣe kí ni? Ó rí mi, ó rí mi. Ó ní wípé mo ti fa ẹsẹ̀ mi sẹ́yìn kúrò nípa ọ̀nà ibi gbogbo kí èmi kí ó lè pa ọ̀rọ̀ rẹ mọ́. Bí n bá fa ẹsẹ̀ mi sẹ́yìn kúrò nínú ibi gbogbo, wọn ò ní lè pa ọ̀rọ̀ rẹ mọ́. Ọ̀rọ̀ rẹ ni mo gbọ́dọ̀ pa mọ́. Ọ̀rọ̀ rẹ mo gbọ́dọ̀ pa mọ́. Ọ̀rọ̀ rẹ ni kókó. Ọ̀rọ̀ rẹ ni mo gbọ́dọ̀ pa mọ́. Ọ̀rọ̀ rẹ gangan ló gbé àyànmọ́ mi dúró. Ọ̀rọ̀ rẹ gangan ló gbé ìgbésí ayé mi dúró. Ọ̀pọ̀ àdúrà tá ń gbà lónìí nítorí pé àtẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run ni. Ọ̀pọ̀ ìṣòro tá ń dojúkọ lónìí nítorí pé àtẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run. Àfọ́fà ló pọ̀ jù. Àfọ́fà ló pọ̀ jù. Àwọn àgbàbọ̀ ní ibi tá ń lọ kò, ibi tá ń lọ òjìnà, ibi tá ń yà ló pọ̀. Ibi tá ń yà ló pọ̀. Òun la ṣe ń sọ fún àwọn ọmọ láti ìgbà èwe wa, a máa wàásù fún wọn, máa fẹ́ bí kan, nítorí pé láti ìgbà èwe wọ́n ní pé èwe ò lè ṣe láì má ṣe bí èwe. Èwe tó bá ṣe bí èwe ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà á da ìrìn àjò ara rẹ̀ rú, á da ọ̀nà ara rẹ̀ rú. Ibi tá ń lọ òjì, ibi tá ń yà ló pọ̀. Má yálé ọ̀tá ṣọ̀tá ẹ̀. Má yálé ẹni bí á ṣe bí sí ọ. Má yálé abínú ẹni, wọ́n á bínú rẹ̀, wọ́n á tẹ́ páńpẹ́ fún ọ. Má yálé àwọn kẹ́ni má ní gbogbo tó bá ní ọ̀nà àgbà lọ́wọ́ ẹ, wọ́n á sì gàn án pé ò ní nǹkan kan. Má yálé wọn. Ibi tá ń lọ òjìnà, ibi tá ń yà ló pọ̀. Ìwọ ò ṣe jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run kí ó tọ́ ipa ọ̀nà rẹ, kó tọ́ ipa ọ̀nà rẹ. Láti ìgbà èwe rẹ kó ṣe bí Timothy. Ó ní láti ìgbà èwe ni mo ti mọ ọ̀rọ̀ Ọlọ́run, nítorí pé ohun táwọn òbí rẹ̀ fi lélẹ̀ fún, àwọn ìyá rẹ̀ àti ìyá rẹ̀, ohun tó ń fi lélẹ̀ fún ni ọ̀rọ̀ Ọlọ́run. Ogún ìbí rẹ̀ tòótọ́ ni ọ̀rọ̀ Ọlọ́run. Ìwọ tó bá ti ní ọ̀rọ̀ Ọlọ́run, kò yẹ kí o máa lóun ronú pé ò lówó, kó máa ronú pé ò lọ́kọ̀, kó máa ronú pé ò ní ohun ayé yìí. Kí ló fẹ́ fún ohun ayé yìí ṣe? Ohun ayé yóò bá ayé kọjá. Ohun tó wù kó ní tàbí kó má nínú àwọn ayé kò jámọ́ kankan. Àtóní àtóòní ó filẹ̀ náà ni. Ẹni tó ní yóò filẹ̀, ẹni tó ní yóò filẹ̀. Ìrònú ti wá dé bá ọmọ Ọlọ́run nítorí ohun ayé yìí. Padà ìrònú ò gbọ́dọ̀ dé bá ọmọ. Ó ti wá doríkodò. Ó ti wá ń ṣe bí Ọlọ́run ò dá sí ọ nítorí ohun ayé yìí. Kì í ṣe nítorí ohun ayé yìí lọ́lọ́run ṣe dàbí ò dá ọ. Ọlọ́run dá sí ọ nítorí ọ̀rọ̀ Ọlọ́run tó ti fún ọ láti bá jọba, láti jogún ìjọba ọ̀run, láti ní ìyè àìnípẹ̀kun. Nítorí ọ̀rọ̀ Ọlọ́run tó ti fún ọ, tó sì fún ọ ní ìdánilójú pé ìwọ tó bá tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run ojú kì yóò tì ọ́. Ìwọ tó bá gbẹ́kẹ̀lé Ọlọ́run dópin ojú kì yóò tì ọ́. Ìwọ tó bá gbọ́ràn sí Ọlọ́run tó bu ọlá fún ọ̀rọ̀ Ọlọ́run ojú kì yóò tì ọ́. Ìwọ tó bá fi Ọlọ́run ṣe bàbá, Ọlọ́run náà fi ẹ́ ṣe ọmọ. Bẹ́ẹ̀ ni ìwọ tí ò bá ti sẹ́ Ọlọ́run láyé, Ọlọ́run náà ò ní sẹ́ ọ, kò ní sẹ́ Ọlọ́run, kò ní sẹ́ Ọlọ́run, kò ní sẹ́ ọ níwájú àwọn áńgẹ́lì rẹ̀. Ṣùgbọ́n tó bá sẹ́ Ọlọ́run níbí yóò sẹ́ Ọlọ́run. Bu ọlá fún ọ̀rọ̀ Ọlọ́run. Mo fẹ́ ka ẹsẹ̀ Bíbélì yẹn tán, fẹ́ kà á tán dáadáa fún wa kí ó lè yé wa. Ó ní kí èmi kí ó lè pa ọ̀rọ̀ rẹ mọ́. Èmi kò yà kúrò ní ìdájọ́ rẹ nítorí pé ìwọ ni ó kọ́ mi. Ṣọ́lọ́ ló kọ́ lóòótọ́. Àbò ohun tó ń ṣe òun mú láti ibi tó ń wọ̀, òun mú ní tó bá rí lórí Facebook àti tó bá rí lórí Instagram, òun ló ń mú ló ń ṣe. Tó bá rí táwọn alábàágbé rẹ tó fẹ́ràn tó bá ń ṣe bẹ́ẹ̀, tó tilẹ̀ bó tilẹ̀ kó ó lòdì sí ọ̀rọ̀ Ọlọ́run, wàá mú wa máa ṣe. Ṣé yẹn ló ń ṣe? Kì í ṣe pé òun pa ọ̀rọ̀ Ọlọ́run mọ́. O mọ ìdájọ́ Ọlọ́run. O mọ ohun tí Ọlọ́run ti sọ wípé eléyìí ni ṣíṣe, eléyìí ni àìṣe, eléyìí ni ṣíṣe, eléyìí ni àgbọ́dọ̀ má ṣe. Wọ́n tó bá ti rí bẹ́ẹ̀, o tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run, o bu ọlá fún ọ̀rọ̀ Ọlọ́run. Ó ní wípé
èmi kò yà kúrò ní ìdájọ́ rẹ nítorí pé ìwọ ni ó kọ́ mi. Jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run kọ́ ọ, jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ olùkọ́ rẹ, jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run kí ó darí rẹ nípa agbára ẹ̀mí mímọ́. Orí ọ̀fẹ́ ò lè pọ̀ sí ẹ fún ẹni tí ò kí ń tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run. Orí ọ̀fẹ́ ò lè pọ̀ sí ẹni tí ò kí ń ṣe olùṣe ọ̀rọ̀ Ọlọ́run. Àwọn tí orí ọ̀fẹ́ pọ̀ sí fún ni àwọn tí ó jẹ́ olùṣe ọ̀rọ̀ Ọlọ́run, ni àwọn tí ó ń bu ọlá fún ọ̀rọ̀ Ọlọ́run. Nítorí pé ìpinnu tó o bá ti ṣe láti tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run, òun ló máa tú orí ọ̀fẹ́ sí orí ara rẹ̀. Oore ọ̀fẹ́ ṣá ni gbẹ́kẹ̀lé mi, Jésù kú fún aráyé, ó kú fún mi pẹ̀lú. O bá akọrin yẹn látàárọ̀ dálẹ́ o, bó o bá jẹ́ olùṣe ọ̀rọ̀ Ọlọ́run, oore ọ̀fẹ́ ò lè pọ̀ sí fún ọ. Bó o bá jẹ́ olùṣe ọ̀rọ̀ Ọlọ́run tó bá lè gbẹ́kẹ̀lé orí ọ̀fẹ́, ara rẹ ló gbẹ́kẹ̀lé, kì í ṣe ọ̀rọ̀ Ọlọ́run. Àwọn tó bá gbẹ́kẹ̀lé orí ọ̀fẹ́ Ọlọ́run ni àwọn tó tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run, ni àwọn tó ń ṣe ìfẹ́ Ọlọ́run, ni àwọn tó bu ọlá fún kíni ọ̀rọ̀ Ọlọ́run. Ẹgbọ́n tí ìwé mọ́ ẹ̀ sọ, ó ní ọ̀rọ̀ rẹ ti dùn mọ́ mi ní ẹnu tó ju oyin lọ ní ẹnu mi. Bí ọ̀rọ̀ Ọlọ́run ṣe gbọ́dọ̀ dùn mọ́ ẹ lẹ́nu nìyẹn. Gbogbo ọ̀rọ̀ ẹnu tó ń sọ jáde lẹ́nu, ó gbọ́dọ̀ jẹ́ ọ̀rọ̀ tí ó kún fún ọ̀rọ̀ Ọlọ́run. Àpọ̀lọpọ̀ àwọn ènìyàn àṣàkáṣà ni wọ́n ń sọ lẹ́nu lónìí. A ti rí àwọn àlùfáà, àwọn adarí ìjọ tá ń bọ́ sórí Facebook, à ń bọ́ sórí amóhùnmáwòrán yìí, à ń bọ́ sórí afárá tá a wà yìí, wọ́n bẹ̀rẹ̀ sí ní bú àwọn ènìyàn, wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ ohun tí ò tọ́, wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ ohun tí ò dáa. Ẹnu kan náà ni wọ́n á fi wàásù, ẹnu kan náà ni wọ́n á fi ní pé kí ẹlẹ́ṣẹ̀ kó ronú padà, nígbà tí àwọn náà yóò sì máa dẹ́ṣẹ̀, wọ́n á sì máa fi ọ̀rọ̀ ẹnu wọn dẹ́ṣẹ̀. Nípa ẹnu kan náà, a ṣojú Kristi dáadáa, à ń ṣojú ara wa nìyẹn. A wà nípa ti ara nìyẹn, àti nípa ti ẹ̀mí. Àsìkò tó fún gbogbo ènìyàn láti ronú pìwàdà. Ìwọ tí o bá fẹ́ kí ẹ̀mọ́ ó dá láre, o gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó ṣe kí n tó bu ọlá fún ọ̀rọ̀ Ọlọ́run. O gbọ́dọ̀ jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run kó ṣe kókó fún ọ. Ìwé mọ́ sọ wípé ọ̀rọ̀ ẹnu wa gbọ́dọ̀ jẹ́ bí ìgbà pé a fi iyọ̀ dá láre, bí ìgbà pé a fi iyọ̀ kún ọ̀rọ̀ ẹnu wa, nítorí pé ọ̀rọ̀ ẹnu wa gbọ́dọ̀ jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ó gbọ́dọ̀ kún fún ọ̀rọ̀ Ọlọ́run tí a ń sọ, láti ṣe kí ni, láti gba àwọn ènìyàn ní ìyànjú, láti fi mú inú àwọn ènìyàn dùn, láti fi mú àwọn ènìyàn wá sí òye ọ̀rọ̀ Ọlọ́run, láti fi mú àwọn ènìyàn ronúpìwàdà, láti ti ṣe ìlàjẹ̀ láàrin àwọn ènìyàn àti Ọlọ́run. Ohun tó gbọ́dọ̀ wà ní ọ̀rọ̀ ẹnu wa nìyẹn. Kí nìdí tí onígbàgbọ́ Kristẹni ò lè máa sọ̀rọ̀ bó bá ṣe wù? Kí nìdí tí onígbàgbọ́ Kristẹni ò lè máa ṣe ohunkóhun tó bá ṣe wù? Nítorí pé kí ni, ó fẹ́ tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run ni, kò fẹ́ ṣẹ̀sìn Ọlọ́run, ó fẹ́ wo Ọlọ́run ni kò ṣe lè ṣe ohun tó wù. Ẹgbọ́n tí ọ̀rọ̀ Ọlọ́run yẹn sọ, ó ní nípa ẹ̀kọ́ rẹ èmi ní òye nínú, nítorí náà mo kórìíra ọ̀nà èké gbogbo òye mi nípa ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ni. Ìwọ tó o bá ti lè fi ọ̀rọ̀ Ọlọ́run ṣe ọgbọ́n, tó o lè fi ọ̀rọ̀ Ọlọ́run ṣe ìmọ̀, tó o lè fi ọ̀rọ̀ Ọlọ́run ṣe òye rẹ, o ti sọnù. Kó tó sọnù o ti sọnù gidigidi. Asán lórí asán ni gbogbo ìgbìyànjú rẹ láyé o. O gbàdúrà fún gbogbo ẹni tẹ́ ń gbọ́ mi, ìgbìyànjú wa ò ní já sásán wọn. Ẹ gbọ́ ohun tó sọ, ó ní mo kórìíra ọ̀nà èké gbogbo. Ìwọ náà gbọ́dọ̀ kórìíra ọ̀nà èké. Ọ̀rọ̀ rẹ ni fìtílà sí ẹsẹ̀ mi àti ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà mi. Èmi ti búra, èmi ó sì múṣẹ pé èmi ó pa ìdájọ́ òdodo rẹ mọ́. Kí ni ìdájọ́ òdodo rẹ? Ọ̀rọ̀ rẹ ni, ọ̀rọ̀ rẹ ni, òun ni ìdájọ́ òdodo rẹ o. Bẹ́ẹ̀ ni, ó ní mo búra ni, mo búra. Tí onígbàgbọ́ tòótọ́ bá fẹ́ ṣe ìgbéyàwó, á wo ẹni tó fẹ́ pé tó o bá jẹ́ ẹni tó ń tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run, àyànmọ́ èmi àti rẹ ò lè lọ o. Kò sí tó kàn mí kàn ẹ́, à lè bára wa lọ. Nítorí mo ti búra, èmi ó sì mú ṣẹ wípé èmi ó pa ìdájọ́ òdodo rẹ̀ mọ́, èmi ó pa ọ̀rọ̀ rẹ̀ mọ́. Lábẹ́ bó ti wù kó rí, ayé àti ọ̀run lè kọjá, ṣùgbọ́n kínkín nínú ọ̀rọ̀ Ọlọ́run kì yóò kọjá lọ. Àwọn tó wá dúró nínú ọ̀rọ̀ rẹ̀, tó dúró nínú ìfẹ́ rẹ̀ náà ni ó wà títí o. Àwọn ni ó dúró títí ayé o. Àwọn gbogbo ní ìyà ẹ̀nípẹ̀kún wà fún. Kì í ṣe àwọn tó ń ṣe ségesège, àwọn tí ò fẹ́ tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run, àwọn tí a lè wò ká sọ pé àtúbí ni wọ́n ní tòótọ́, àwọn tó ti sọ ẹ̀ṣẹ̀ di ìwà, tó ti sọ ìwà èrí di ṣíṣe, tó jẹ́ wípé níbi gbogbo tí a bá ti bá wọn, ẹ lè wò wọ́n, kẹ́ wò wípé ìwà ẹ̀mọ́ wà lára wọn, kẹ́ wò wípé wọ́n ní ìdáláre ẹ̀mí mọ́. Irọ́,
ẹ lè rí wọn kẹ́ rí wọn gẹ́gẹ́ bí ẹni tó ń gbé ìgbé ayé láti wo Ọlọ́run, ẹ lè rí wọn gẹ́gẹ́ bí ẹni tó ń tẹ̀lé ẹ̀kọ́ àbí àkóso ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ lè rí wọn bẹ́ẹ̀. Bí ẹ bá ti rí wọn, ẹ kàn rí wọn gẹ́gẹ́ bí ẹni ti ara ni, ẹni tó ń gbé ìgbé ayé bó bá ṣe wù mí mo ṣe lè ṣe ara mi, èmi mo lára mi. Ìwọ kọ́ lórí ara rẹ o. Tí o bá ti fayé rẹ fún Jésù àti rà ọ́ padà nípa ìjẹ Jésù, bẹ́ẹ̀ ni a ti rà ọ́ ní iye kan, a ti fi iye kan rà ọ́. Iye ó ń bẹ lórí rẹ, a san ìdíyelé lórí rẹ o. Ìwọ kọ́ lórí lára rẹ o. Jésù ló ní ọ́. O ti di ogún ìbí fún Ọlọ́run. Bẹ́ẹ̀ ni o ti di ogún ìbí fún Ọlọ́run. Ìwọ tó bá fẹ́ tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run tó o máa fi ara rẹ búra o. Wàá búra wípé lóòótọ́ gbogbo ayé mi àti àwọn ọmọ mi, irú ọmọ mi gbogbo alátẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run. Bí a ṣe ń bu ọlá fún ọ̀rọ̀ Ọlọ́run nìyẹn. Bí a ṣe ń bu ọlá fún ọ̀rọ̀ Ọlọ́run nìyẹn o. Òye yìí gbọ́dọ̀ yé wa. Ẹ kí n sáré ka ohun tí Jòhánù sọ kí wá ka ohun tí Fílípì sọ. Fílípì sọ tí bá ti kà á, a máa gbàdúrà. A gbàdúrà. Ibẹ̀ la máa parí ohun tá à ń sọ lónìí. Ibẹ̀ la máa fìdí ètò yẹn sí, ọ̀rọ̀ yẹn sí. Jòhánù orí kìíní, nígbà tí Jòhánù tí ó fẹ́ sọ fún wa nípa Jésù àti bí Jésù ṣe wá sáyé, ẹ gbọ́ bó ṣe sọ. Mo ń sọ nípa bí a ṣe gbọ́dọ̀ máa bu ọlá fún ọ̀rọ̀ Ọlọ́run, bá a ṣe gbọ́dọ̀ máa pọ́n lé. Yàtọ̀ sí pé à ń gbọ́ràn sọ́rọ̀ lẹ́nu, o gbọ́dọ̀ pọ́n ọ̀rọ̀ Ọlọ́run lé gidi gan. Ó ní àtètèkọ́ṣe ni ọ̀rọ̀ wà, ọ̀rọ̀ sì wà pẹ̀lú Ọlọ́run, Ọlọ́run sì ni ọ̀rọ̀ náà. Òun náà ni ó wà ní àtètèkọ́ṣe pẹ̀lú Ọlọ́run. Nípasẹ̀ rẹ̀ ni a ti dá ohun gbogbo, lẹ́yìn rẹ̀ a kò sì dá ohun kan nínú ohun tí a dá. Nínú rẹ̀ ni ìyè wà. Ẹgbọ́n tó sọ, nínú rẹ̀ ni ìyè wà. Ìyè náà sì ni ìmọ́lẹ̀ aráyé. Ìmọ́lẹ̀ náà sì ń mọ́lẹ̀ nínú òkùnkùn. Òkùnkùn náà kò sì borí rẹ̀. Ó sọ nípa ọ̀rọ̀ Ọlọ́run níbí. Ọ̀rọ̀ Ọlọ́run tí ó ní ìyè nínú. Ọ̀rọ̀ Ọlọ́run tó di ara, tó di ènìyàn, tó wá bá a gbé tí a ń pè ní Jésù Kristi. Ẹ wá gbọ́n tí Fílípì sọ, ìwé Fílípì. Kí ló sọ fún wa? Orí kejì, ẹsẹ̀ 9 dé 11. Ó ní nítorí náà Ọlọ́run pẹ̀lú sì ti gbé e ga gidigidi. Ọ̀rọ̀ ìyè ló gbé ga gidigidi yẹn o. Ọ̀rọ̀ ìyè ló gbé ga gidigidi. Kò bá dáa fún wọn náà láti gbé ọ̀rọ̀ ìyè ga gidigidi. Ó ní nítorí náà Ọlọ́run sì ti gbé e ga gidigidi. Ó sì ti fi orúkọ kan fún un tí ó borí gbogbo orúkọ. Kí là ń pè ọ̀rọ̀ ìyè? Jésù Kristi là ń pè. Ó di odidi ẹ̀mí, ó di odidi ènìyàn tó wá bá a gbé ló kú fún ẹ̀ṣẹ̀ wa. Ó sì gòkèrè ọ̀run, ó jíǹde lọ́jọ́ kẹta. Ọlọ́run ṣe kí ni? Ó gbé e ga gidigidi. Torí pé ipò gíga ló wà tẹ́lẹ̀ kó tó wá sáyé wá kú. Nítorí pé ó fẹ́ kú ló ṣe rẹra rẹ̀ sílẹ̀. Ló sì gbọ́n láti kúkú àgbèrègbè oró. A gbé e ga gidigidi tẹ́lẹ̀. Nígbà tí ó sì ṣe èyí fún ìran ènìyàn, Ọlọ́run ṣe kí ni? Ó gbé e ga gidigidi. Ọlọ́run fún ara rẹ̀ bàbá ló gbé ọmọ rẹ̀ ga gidigidi. Ọ̀rọ̀ ìyè là ń pè lọ́mọ rẹ̀ o. Ọ̀rọ̀ ìyè ni Jésù Kristi. Ó gbé ga gidigidi. Ó sì fún ní orúkọ kan tí ó borí gbogbo orúkọ. Pé ní orúkọ Jésù ni kí gbogbo eékún kí ó máa kúnlẹ̀. Àwọn ẹni tí ó ń bẹ ní ọ̀run àti àwọn ẹni tí ó ń bẹ ní ìsàlẹ̀ ilẹ̀. Àti pé kí gbogbo àwọn kí ó máa jẹ́wọ́ pé Jésù Kristi ni Olúwa, fún ògo Ọlọ́run Baba. Ìwọ tó bá fẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run ó ṣiṣẹ́ fún ọ, ó máa jẹ́ ẹni tó ń gbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run pátápátá. Ìṣe kò gbọ́ lápá kan kó má gbọ́ lápá kejì. Ó máa gbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run pátápátá o. Kì í ṣe pé ìwọ náà máa ní wàhálà ìdí àti ẹ̀ wá ní èrò inú tiẹ̀ tó fẹ́ fi kún ọ̀rọ̀ Ọlọ́run. Irọ́ o, ọ̀rọ̀ Ọlọ́run ò sí fún wa láti máa ṣàwáwí o. Ọ̀rọ̀ Ọlọ́run ò sí fún wa láti máa fi kún àbí yọ kúrò o. Ó máa gba ọ̀rọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bí àṣẹ àti àkóso àti ètò Ọlọ́run fún ayé rẹ̀ láti gbé ìgbésí ayé rẹ̀ ní gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Ó máa gbà á ní. Èkejì ni pé ó máa wá ṣe kí ó máa bu ọlá fún ọ̀rọ̀ Ọlọ́run, wá pọ́n lé gidigidi ju ohun gbogbo lọ nínú ayé rẹ̀. Wọ́n náà gbé ga bí Ọlọ́run ṣe gbé ga. Ó ní Ọlọ́run gbé ọ̀rọ̀ rẹ̀ ga ju orúkọ rẹ̀ lọ. Ó ní ohun méjì tí máa tún sọ fún wa bí a ṣe lè gbé ìgbésí ayé wa gẹ́gẹ́ bí ènìyàn nípa ọ̀rọ̀ Ọlọ́run, ṣùgbọ́n mo máa sọ fún wa ní ọ̀sẹ̀ tó ń bọ̀. Ẹ ní orí tata dé ẹ jẹ́ á gbàdúrà. Ẹ jẹ́ á sọ fún Ọlọ́run, ká gbàdúrà, ká sọ fún Ọlọ́run. Ẹ ká sọ fún Ọlọ́run pé bàbá mo gba oore ọ̀fẹ́ o láti gbọ́ràn sí ọ̀rọ̀ rẹ lẹ́nu. Mo fẹ́ jẹ́ létí ọmọ, mo fẹ́ jẹ́ létí ọmọ. Mi fẹ́ jẹ́ aláìgbọràn tí ò ní rí ìjọba Ọlọ́run wọ̀. Mo fẹ́ jẹ́ létí ọmọ. Mo gba oore ọ̀fẹ́ láti gbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run kí ìgbàgbọ́ mi kí ó lè dàgbà, kí Ọlọ́run kó lè ṣiṣẹ́ fún mi. Mo gba oore ọ̀fẹ́ láti pọ́n ọ̀rọ̀ Ọlọ́run lé, láti gbé ọ̀rọ̀ Ọlọ́run ga
ní ọkàn mi àti ní gbogbo tí mo ń ṣe, láti fi ọ̀rọ̀ Ọlọ́run ṣe àkọ́kọ́ nínú ohun gbogbo. Mo gba oore ọ̀fẹ́ yẹn. Ìwọ tó bá gbọ́ mi tí ọ̀rọ̀ yìí bá yí ọ, gba àdúrà yẹn tọkàntọkàn, bá tọkàntọkàn kí oore ọ̀fẹ́ yẹn kó ṣe kíni, kí a tú lélẹ̀ sí ọ, ká fi fún ọ láti òní lọ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ìwọ tó ń gbọ́ mi lóòótọ́ lónìí, o sì tí ì fàyè rẹ fún Jésù, o nílò àti ronúpìwàdà kó fàyè rẹ fún Jésù, kí ọ̀rọ̀ Ọlọ́run náà kó lè ṣiṣẹ́ fún ọ, kí Ọlọ́run lè di bàbá rẹ, kí wọ́n náà lè di ọmọ Ọlọ́run, kí o lè mọ bí a ṣe ń gbègbè àṣẹ ayé ìwà mímọ́. Ọ̀pọ̀lọpọ̀ rò bóyá ìwà mímọ́ ò ṣeé ṣe, ó rò bóyá èèyàn lè wà láì má gbé ìgbé ayé àìmọ́. Irọ́ ni, irọ́ Sátánì ni. Èèyàn lè wà láyé kó gbègbè ayé ìwà mímọ́, èèyàn lè wà láyé láì dẹ́ṣẹ̀, èèyàn lè wà láyé kó máa gbègbè iṣẹ́ ayé tí a wù Ọlọ́run lójoojúmọ́, èèyàn lè wà láyé kó yẹ kó ojoojúmọ́ ayé rẹ̀ ló fi kú sí ẹ̀ṣẹ̀, ló ń kú sí ara, ló sì ń di àyè sí Ọlọ́run. Èèyàn lè wà láyé bẹ́ẹ̀, orí ọ̀fẹ́ ni. Ṣùgbọ́n orí ọ̀fẹ́ yẹn bẹ̀rẹ̀ láti ìgbà tí èèyàn bá di àtúnbí. Mo gbà ọ́ níyànjú pé lónìí kí o gbàdúrà yìí tẹ̀lé mi, àdúrà ìrònúpìwàdà ni o, kó o gbà pẹ̀lú ìgbàgbọ́ láti fi ayé rẹ fún Jésù, kí wọ́n náà lè di àtúnbí, kó o lè dàpọ̀ mọ́ ẹbí Kristi, kó o lè dára wa. Ó yá gbàdúrà yìí, sọ pé lórúkọ Jésù Kristi, Ọlọ́run bàbá mi o, mo ti gbọ́ ọ̀rọ̀ rẹ lónìí, dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí, mo fi ayé mi fún ọ. Mo gbàgbọ́ lọ́kàn mi pé ní tòótọ́ ló wá sáyé, Jésù Kristi wá sáyé láti kú fún mi àti ẹ̀ṣẹ̀ gbogbo ènìyàn. Ó sì jíǹde ní ọjọ́ kẹta, ó gòkè rí ọ̀run lọ́wọ́ ọ̀tún Bàbá. Ẹ kọ orúkọ mi sínú ìwé ìyè. Mo fi ọkàn mi àti ayé mi fún ọ, Jésù Kristi. Mo sì gbàgbọ́ lọ́kàn mi wípé láti òní lọ, ìwọ ni Olúwa àti olùgbàlà mi. Ẹ sọ mí di àtúnbí. Mo kẹ̀yìn sẹ́ṣẹ̀, mo kẹ̀yìn séṣù, mo sì kẹ̀yìn sára. Ẹ sọ ohun gbogbo di ọ̀tun ayé mi, Jésù Kristi Olúwa wa. Àmín. Ìwọ tó bá gbàdúrà yẹn, bó tilẹ̀ òkú rápẹ́ tó bá gbà tọkàntọkàn pẹ̀lú ìgbàgbọ́ lọ́kàn rẹ, ìwọ ni ẹ̀mọ́ yóò bá lálejò, yóò sì sọ ọ́ di àtúnbí, yóò mú kí ohun gbogbo di ọ̀tun ayé rẹ. Mo gbàdúrà fún ọ pé a dárí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́. Mo gbàdúrà fún ọ pé ohun gbogbo ti di ọ̀tun ayé rẹ. Mo gbàdúrà fún ọ pé ká bá rí ipá ẹ̀ṣẹ̀, ipá ọ̀tá, ipá òkùnkùn, ipá àìsàn tàbí àìlera nínú ayé rẹ, lórúkọ Jésù ó dòfo, ó dasán lónìí. Ohun gbogbo di ọ̀tun fún ọ. Láti òní lọ máa gbé ìgbé ayé ìwà mímọ́, ìgbé ayé aláìlẹ́ṣẹ̀, máa gbé ìgbé ayé tuntun nínú Kristi Jésù. Bẹ́ẹ̀ ni ó sì gbé padà lórúkọ Jésù Kristi Olúwa wa. Mo fẹ́ kó kọ sí wa, kó kàn sí wa, tó bá yẹ pé lóòótọ́ ló fàyè rẹ fún Jésù lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ wa. Mo fẹ́ máa gbàdúrà fún ọ, mo fẹ́ tọ́ ọ sọ́nà, mo sì fẹ́ fún ọ ní ìwé àwọn tó máa kà láti mọ̀ nípa Ọlọ́run àti láti mọ̀ nípa Kristi sí. Àwa tá bá mú ọrẹ wa dání, onídídùn ọlọ́rẹ, ẹ jẹ́ ká fi fún Ọlọ́run pẹ̀lú onídídùn ni o, kì í ṣe àfipáṣe. Ìwọ tó bá fi ipá mú nǹkan wá lábẹ́ májẹ̀mú titun kò ṣètẹ́wọ́gbà o gbọ́dọ̀ mú wá nípa onídídùn. Bẹ́ẹ̀ ni, kì í ṣe pé torí pé o mú wá lọ́lọ́run ṣe dá sí ọ, ó dá sí ọ bóyá o mú wá àbó o mú wá, ṣùgbọ́n o mú wá láti bu ọlá fún ọ, láti tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni, mo fẹ́ kó o mú wá kó fi Ọlọ́run. Ìwọ tó bá mú wá ìdámẹ́wàá ni, ọrẹ ọjọ́ ìsinmi, ọrẹ wòlíì, ohunkóhun tó bá yẹ fún Ọlọ́run, bó ṣe ṣe ó ń bẹ lórí pẹpẹ, fi sílẹ̀ kí Ọlọ́run kó ṣe kíni, kó mú àti wà tó rẹ kẹ́ ṣe tẹ́wọ́gbà. Mo gbàdúrà fún ọ, ò ní ṣaláìní. Mo gbàdúrà fún ọ, o máa wín ni, ò ní tọrọ. Mo gbàdúrà fún ọ, àpò ìṣúra rẹ lórúkọ Jésù kò ní tán o, kò ní tán. Bẹ́ẹ̀ ni, òróró ìkunra rẹ ò ní tán, ìyẹ̀fun rẹ ò ní tán. Mo gbàdúrà fún ọ ní gbogbo ọ̀nà, máa gbèrú sí, máa gbèrò sí, máa dàgbà sí inú ohun rere. Ǹjẹ́ fún gbogbo ènìyàn tó ń bẹ lábẹ́ orí ọ̀fẹ́ òun yìí, òfilẹ̀ ni, mo gbàdúrà fún ọ wípé a ya ọ̀sẹ̀ yìí sí mímọ́ fún ọ. Ọlọ́run á yọ́nú sí ọ, Ọlọ́run á ṣàánú fún ọ. Gbogbo ohun tó bá ń fẹ́ látọwọ́ Ọlọ́run wá gẹ́gẹ́ bí èròǹgbà rẹ̀, Ọlọ́run á ṣe fún ọ. Ojú ò ní tì ọ́. Mo gbọ́ kedere ni o pé ìwọ tó ń gbọ́ mi tí ìgbàgbọ́ rẹ rọ̀ mọ́ iṣẹ́ ìránṣẹ́ yìí, ojú ò ní tì ọ́, ò ní rí tìjú. Tá bá rí gbogbo àwọn ikọ̀ tó fẹ́ tì ọ́ lójú, lórúkọ Jésù Ọlọ́run á tì wọ́n lójú. Ọlọ́run á dá sí ọ̀rọ̀ yẹn, ojú ò sì ní tì ọ́. Bẹ́ẹ̀ ni, wà rere lọ́sẹ̀ yìí, lóṣù yìí wà rere, wà sì ní ìkórè tí ó mú ọ ṣe àsè inú dídùn fún gbogbo ènìyàn, ó máa rí. Bẹ́ẹ̀ ni yóò sì kò yí padà lórúkọ Jésù Kristi Olúwa wa. Ẹ jẹ́ á ṣe oore ọ̀fẹ́ lápapọ̀, oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa, fẹ́ mọ ti Ọlọ́run àti ìdàpọ̀ tẹ̀mí mímọ́ tí ó sọ̀kalẹ̀ tó máa bá wa gbé láti ìsìn lọ àti ti láéláé títí a fi pàdé ní ọjọ́ mẹ́jọ. Bẹ́ẹ̀ ni, lórí pẹpẹ tá a wà náà ni ẹ gbọ́ o, ìgbésí ayé wa nípa ọ̀rọ̀ Ọlọ́run ni, láti gbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run, láti ti bu ọlá fún ọ̀rọ̀ Ọlọ́run. A pàdé lọ́sẹ̀ mẹ́sàn-án nípa agbára oore ọ̀fẹ́ Ọlọ́run títí di ọjọ́ mẹ́jọ. Ire o.